ló sómi dáfẹ́fẹ́. Àṣẹ Olúwa lọ́run fìdè sánmà. Àṣẹ Olúwa mi ló mẹ́dà dúró. Ọlọ́run tó ní wá wá fún wa wí sáàtì àtòlọ́rọ̀ wa yọ̀ǹda ọ̀rọ̀. Máa jẹ́ ká ṣì wí káyé má ṣì wá gbọ́. Ọlọ́run tó ní wá sẹ́dí ilé ayé kún fún dàrúdàpọ̀. Ọlọ́run kò là wá kó tún làjọ wá. Ọmọ tí ó gbẹ̀rù ayé fẹ́ gbọ́yìn. Ọgbọ́n ìmọ̀ tó kún fún làákàyè. Ọlọ́run kò bùn yín kó tún bá wa mọ́. A'udhu billahi minash shaitonir rajim. Bismillahir rahmanir rahim. Ìfẹ́ ló láyé, ìfẹ́ ló lọ́run. Ìfẹ́ lọ́lọ́run fẹ́ Muhammad tó sọ̀gá. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká ló fẹ́. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká ló fẹ́. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká ló fẹ́ o. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká ló fẹ́. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká ló fẹ́. Ẹ̀yin tẹ́ ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá mi tẹ like and love. Kẹ́ẹ̀dẹ̀ máa share lecture yìí lógún lọ́gbọ̀n. Ọba mi ó da orí bò yín nígbà táyà. Àmín. Ìfẹ́ ló láyé. Alwazir Akeugba Gold ọmọ Akeugberu. Nínú mistake tí ẹ̀dá ènìyàn lè ṣe láyé ní kó torí anything kó sọ identity rẹ̀. Yorùbá ní ọmọdé tó bá sọ ilé nù ó sọ àpò ìyàkọ́. Ọlọ́run ní reason tó fi dá wa. Kò sí reason tí òyìnbó fi sọ fún mi pé òun bẹ́tà mi nítorí pé mo jẹ́ Yorùbá. Kí ni reason tọ́mọ Saudi ó fi sọ fún mi pé òun bẹ́tà èmi nítorí pé mo jẹ́ onídúdú? Kí ni reason tọ́mọ Amẹ́ríkà ó fi sọ pé òun bẹ́tà èmi nítorí pé skin mi dúdú, skin mi ló dúdú, ọpọlọ mi ò dúdú? Ẹni tó bá sọ identity nù láyé kò lè rí mọ́ tí ó fi kú. Ìran Yorùbá Ọlọ́run ní reason tó fi pè mí ní Yorùbá. Àsìgbọ́ ẹ̀sìn ní ká máa sọ wípé ìran Saudi lóore jùran míì lọ rárá. Tí ò bá sí bẹ̀tẹ̀látíkì tọ́lọ́run gbé sí Mákà ni ìran tèmi náà lóore. Tí ò bá sí Àkùránì tọ́lọ́run sọ̀kalẹ̀ sílùú wọn ni ìran mi nù ran tó lóore ló wà. Olórí là ní ìran tọ́lọ́run fà àlùbáríkà sí ni. Kí ló dé tí mo fi sọ bẹ́ẹ̀? Ṣé mo rí àdílà? Ṣé ó jà ń bẹ fún mi tí mo fi sọ tí mo wí? A'udhu billahi minash shaitonir rajim. Bismillahir rahmanir rahim. Waja'alnakum shu'uban wa qabailan lita'arafu. Waja'alnakum shu'uban wa qabaila lita'arafu. Quran chapter 49 verse 13. Inna akramakum 'inda Allahi atqakum. Inna Allaha alimun khabir. Kì í ṣe mistake lọ́lọ́run fi dá èmi ní Yorùbá. Ya ayyuhan nas. Kò lè jáde lẹ́nu mi tá yóò fi parẹ́ kí wá sọ wípé ìran Haúsá bẹ́tà ran Yorùbá. No. A lè má ti gòkè, a lè ní mistake. Ìran mi pàtàkì sí mi. Al-Qur'ani ní inna khalaqnakum min dhakarin wa untha. Èmi Ọlọ́run dá gbogbo ènìyàn pátá látara ọkùnrin kan obìnrin kan. N ló bẹ̀rẹ̀ tí ń jẹ́ ènìyàn. Waja'alnakum shu'uban wa qabaila lita'arafu. Waja'alnakum shu'uban. Èmi Ọlọ́run wá ṣe yín ní ẹbí wa qabailan ìran. Family Akeugberu lèmi. Family kan ni wọ́. Ọlọ́run wá ṣe wá ní ìran. Tribe Yorùbá lèmi. Ìwọ lè jẹ́ tribe Tápà. Ọlọ́run wá ṣe wá ní ìlú.
ìlú Ìbàdàn, ìlú Ọ̀yọ́, ìlú Èkìtì, ìlú Kánò, ìlú Ọlọ́run la tún ṣe yín bẹ́ẹ̀. Ọlọ́run wá ṣẹ̀ṣẹ̀ ṣe wá ní country. Láàrin country, Ọlọ́run tó wá kó country jọ ó sọ di continent. Continent ló kóra wọn jọ, 6 àbí 7 ló wà láyé nísìn. Ló kóra wọn jọ ńlọ́wọ́ di tá ń pè láyé. Ọlọ́run ní mo ní kẹ́ yàtọ̀ síra yín lita'arafu, just for recognition. It's for recognition purpose. Kẹ́ lè dára yín mọ̀ lita'arafu, litarif, just for recognition. Kí Yorùbá lè dára rẹ̀ mọ̀. Ọmọ ìyá mi Yorùbá lélẹ́yìí. Ìbá àmọ́ bọ́ Ṣàngó, èmi kọ́ ni mo dá. Ọlọ́run lọ́dọ̀ wọn àtọ́lọ́run wọn jọ dára wọn lẹ́jọ́. Ọlọ́run ni ó dá lẹ́jọ́. Ìbá jẹ́ lẹ́sìn Christianity, Ọlọ́run ni ó dá lẹ́jọ́. Èmi ó bá jẹ́ Mùsùlùmí, Ọlọ́run ni ó dá mi lẹ́jọ́. Èyí tó mátà jù ni pé kájọ fìwà rẹ̀ túká láyé. Ọlọ́run wá ní inna akramakum indallahi atqakum. The best of you before Almighty Allah. The best of you is the most pious. The most pious. The one that fear Almighty Allah most is the best among you. Is the most honorable among you. Ẹni tó dáa jù nínú ènìyàn níwájú òun Ọlọ́run lẹni tó bẹ̀rù Ọlọ́run. Ọba jẹ́ Mùsùlùmí jù bẹ́ẹ̀ lọ. Kọ́ ọmọ pàrọ̀ èèyàn lẹ́kún jayé ọ̀dà níwájú Ọlọ́run. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ lélẹ́yìí. Ẹ rí pé ńgbà Ọlọ́run gbé látòrí ènìyàn lápapọ̀. Ọlọ́run wá ní ẹni tó dáa jù níwájú òun lẹni tó bẹ̀rù òun. Bí Kírísítẹ̀nì bá bẹ̀rù Ọlọ́run náà fẹ́ràn ẹ̀. Bóní Ṣàngó bá bẹ̀rù Ọlọ́run láàrin ènìyàn ẹgbẹ́ Ọlọ́run fẹ́ràn ẹ̀. Ọ̀tọ̀ lọ̀rọ̀ ẹ̀sìn. Lọ́dọ̀ àwa Mùsùlùmí, àwa gbàgbọ́ pé ni ó bá ti jẹ́ Mùsùlùmí, òun ni ó rí àlìjẹ́nnà wọ̀. Lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn Christianity, àwọn gbàgbọ́ pé ni tó bá nígbàgbọ́ sí Jésù ni ó wọ paradíṣe. Lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe, àwọn gbàgbọ́ pé ni ó bá ti gbọ̀rúnmìlà gbọ́ ni ó là. Ṣé rí pé ó ń kálukú lọ níbi tó dojúkọ. Lọ́lọ́run fi sọ yí pé tó bá dọjọ́ gbèǹde kìyàmá ilayya marji'ukum wa yunabbi'ukum bima kuntum takhtalifun. Aw tabtalifun. Ọ̀dọ̀ mi lẹ́ padà sí. Ntẹ́ ńágìw lé lórí èmi Ọlọ́run ni màá dájọ́ lórí yín. Kì í ṣènìyàn. Kí ló dé tó fẹ́ sọ pé ìrántí ẹ̀ dáa ju tèmi lọ? Annasu min jihati tamthili akufau. Abumu Adamu wale umu Hawwa'u. Wa yakun lahum fi aslihim sharafun yufaqiruna bi fatinu walimau mali fakharu illa li ahli al-ilmi innahum ala al-huda liman istada adillahu ala al-huda liman istada adillahu. Annasu min jihatin from beginning, ada gẹ́gẹ́ bí the hedge of a comb. Bí orí comb ṣe rí lẹ́nìyàn ṣe rí bákan náà láríwájú Ọlọ́run. Abumu Adamu wa Lowo Hawwa'u. Bàbá tó ṣẹ̀ gbogbo wa sílẹ̀ ní jẹ́ Ádámù àti Mùsùlùmí, àtẹlẹ́bọ àti Christian. Bàbá kan tó ṣẹ̀ wá sílẹ̀ ní jẹ́ Ádámù. Abumu Adamu wa Lowo Hawwa'u. Ìyá tó bí gbogbo wa sílẹ̀ ní jẹ́ Hawwa'u. Bó jẹ́ Mùsùlùmí jù bẹ́ẹ̀ lọ, ọba sọ pé òun rí nǹkan ní sánmà tí ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ yàtọ̀ fánàbí wa Muhammad tó jẹ́ òpin gbogbo àwọn ànábì Ọlọ́run. Ọba sọ pé wọn náà rí nǹkan ní sánmà. Gbogbo nítorí orí ọ̀jábọ́ kì í ṣe mọ́ǹkì ló bí ẹ̀. Kì í ṣe pé ọ̀jábọ́ ní òṣùpá. Bàbá ńlá wa Ádámù ó ní bàbá rẹ̀. Ìyá ńlá wa Hawwa'u ó ní ìyá rẹ̀. Òun náà ní bàbá àwọn oní Christian. Òun náà ní ìyá àwọn ọ̀ṣẹbọ. Gbogbo ẹ̀ bàbá kan ìyá kan Abumu Adamu. Wale Lowo Hawwa'u. Abumu Adamu wale Lowo Hawwa'u. Wa yakun lahum fi asli sharafun. Wa yakun lahum fi asli sharafun. If there is any priority which
which any man can claim in this world. Wà ń yẹ̀kùn láhùn mú tó bá jẹ́ pé priority kan bẹ, fáàrí kan bẹ, ọlá kan bẹ, ìgbéga kan bẹ, tẹ́nìkan lè claim láàrin wa. Yufakiruna bi Fatinu walima tó bá fẹ́ proud pé nìyẹn ni ẹ́. The best. Fatinu walima. The best tó lè fi proof pé nìyẹn ni ẹ́ tí fàárí bá gùn tó fẹ́ prioritize ara ẹ̀. N tó lè sọ ni pé yes, èmi ọmọ ẹrọ̀fọ̀, èmi ọmọ omi, erùpẹ̀ la fi dá o. Tó bá ṣe fàárí pé erùpẹ̀ ni o. Mali fakaru illa li adilil minhum. Tá bá wá ní fàárí ń bẹ fẹ́ nìkan nínú ènìyàn, àwọn onímọ̀ ni wọ́n ní fàárí. Ìyẹn ló promote Islam. Mímọ̀ in ló promote Islam. Knowledge, real knowledge. Ní Western world náà fi fún Islam ní recognition. Allah. Knowledge in the basis Islam. Gbogbo àwọn ànábì Ọlọ́run tí wọ́n ti wáyé oníkálukú ló ní miracle tiẹ̀ tó mú wá. Miracle tànábì lẹni tí ò kéwú tí ò kàwé kò lè kọrúkọ rẹ̀ ó dẹ̀ gbé knowledge wá. Nídẹ̀ ń kọ́ gbogbo professor ayé ní knowledge. Miracle ara ànábì òjúgbò olórí miracle ara ànábì nù. Wọ́n rí nílé kéwúrí, wọ́n rí ní school rí. Ọmọ tálíkà ni ẹnìkan ò kọ́ ní nǹkan kan rí láyé. Ọpọlọ ẹ̀ wà ní Quran tí gbogbo professor ayé tí ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ tí wọ́n ń kẹ́kọ̀ọ́ látara ẹ̀. Olórí mùjíza ànábì nìyẹn. Ló fi ń já sí pé mali fakaru. Illa lil minhum. Alal huda liman istada adillahu. Alal huda liman istada adillahu. Tó bá bí anybody tó bá súnmọ́ Islam láyé kódà bí kìí ṣe mùsùlùmí ó lè máa respect àwọn mùsùlùmí nítorí ìwà ká tí ń bẹ lọ́wọ́ mùsùlùmí mi bí ṣe ń bẹ lọ́wọ́ ẹlẹ́bọ mi tí ń bẹ lọ́wọ́ ẹlẹ́sìn Christianity mi but yóò respect pé bẹ́ẹ̀ that religion is a religion of knowledge. Kí ló wá dé táwọn èèyàn misbehave báyìí? It's a religion of civilization. Kí ló dé táwọn èèyàn behave bí ara stone age báyìí? Mali fakaru illa lil minhum. Alal huda liman istada adillahu. Alal huda liman istada adillahu. Ọjọ́ ń bọ̀ tí mo fẹ́ proof ẹ̀ mathematics láyé Islam ló introduce mathematics láyé. Kìí ṣòyìnbó, kìí ṣe Britain, kìí ṣe America, ọ̀kan ní property Islam ní mathematics. Physics ọ̀kan ní property Islam ní. Chemistry ọ̀kan ní property Islam ní. Ó ní tí wọ́n ṣe débẹ̀ lọ Google ẹ̀, wọ́n á dárúkọ àwọn tí wọ́n ṣe, wọ́n á sọ bí tó ti bẹ̀rẹ̀ àti bó ṣe jẹ́ àtàwọn nǹkan míì. Islam ó dá àmọ́ ń gbà tẹ́yìn tẹ́ gbé dání tí wà ẹlòmíì burú bí omi pàmò yìí nǹkan. Wọ́n kú dá Islam mọ̀, wọ́n dá Allahu mọ̀, ẹ̀yin ni wọ́n rí tí a fi ń jọ́ọ̀jì Ọlọ́run tí a fi ń bú Ọlọ́run. Mali fakaru illa lil minhum. Alal huda liman istada adillahu. Alal huda liman istada adillahu. Ọwọ́ pé onímímọ̀ tí mímọ̀ rẹ̀ bá ń guide àwọn èèyàn towards success ńlá mọ̀ fún ní respect o. Tí mímọ̀ ẹ̀ bá ti mislead tó ń dá confusion sílẹ̀ láyé tó sún ayé dayé ogun ò deserve respect mọ́. Toro ń bayé jẹ́ latufsidu fil ardi ba'da islahiha. Ẹ má bà ilẹ̀ jẹ́ lẹ́yìn ìgbà tó dáyé ti tún lẹ̀ ṣe. Ta ló sọ fún ẹ pé torí mùsùlùmí lọ́lọ́run fi dáyé? Níbo lọ́lọ́run ti wí nínú Kùránì? Àdíìsì wo ló sọ bẹ́ẹ̀ pé torí mùsùlùmí nìkan lọ́lọ́run fi dáyé? Ọlọ́run dáyé nítorí ènìyàn. Ènìyàn látorí ẹ̀ dáyé. Àwa mùsùlùmí a jẹ́ kan nínú ènìyàn. Àwọn Christian wọ́n jẹ́ kan nínú ènìyàn. Àwọn ọ̀sẹ̀bọ wọ́n jẹ́ kan nínú ènìyàn. Ènìyàn ní gbogbo wa. Humanity ìjẹ́nìyàn ń ló ṣe pàtàkì torí ìjẹ́nìyàn lọ́lọ́run fi dá wa sáyé. Torí ìjẹ́nìyàn ni o. Àwa mùsùlùmí la gbàgbọ́ pé torí ká máa sin Ọlọ́run ni ma khalaqtul jinna wal insa illa liya'budun. Ìgbàgbọ́ tiwa nù. Bó bá ti ń consider ìgbàgbọ́ tiẹ̀ máa consider ìgbàgbọ́ àwọn ẹlẹ́sìn míì náà. Wallahi àárín jìnnà la rábùkẹ́ ọ̀kẹ́rẹ́.
ọ̀pọ̀ nǹkan bẹ̀ láyé má sọ identity rẹ nù Yorùbá ni ẹ kó wá torí pé o gba Islam kó wá ní rárá gbogbo nǹkan Yorùbá mi fẹ́ lò nǹkan kan lẹ́yìn tó jẹ́ èyí tó jẹ́ mẹ́bọ tí Islam ní ọmọ ṣe sọ́rọ̀ Islam ní ọmọ ṣe alwahdaniya oneness of God gbàpọ̀ lọ́run ẹyọ kan ní ó ṣe gbogbo nǹkan ìyẹn ò ní kó o má lo àgbo ewé tí ń wù nílẹ̀ Yorùbá àwa Yorùbá lájọ ni ta ló sọ fún ẹ pé jàlábíà àlàmì Islam irùngbọ̀n ta ló sọ fún ẹ pé dandangbọ̀n àmì Islam ni àwọn èèyàn ti ní irùngbọ̀n tí ń rùgbọ̀n báyìí kí Islam ò tó dé àwọn ètò pàtàkì ibẹ̀ tọ́lọ̀ ń gáìdì ànábì lànábì píìkì ni jẹ́ ìsọ̀ kínní kan fún ẹ mo wà lórí ìrìn àjò ọ̀pọ̀ ẹni tí ń dá wàhálà lẹ̀ àìní mímọ̀ àìcivilize ní kó bá majority tí wọn bá wà knowledgeable tí ò bá wà civilized ìmọ̀ rẹ̀ ò lè wúlò especially ní this computer age ntí ò yẹ kó dá wàhálà lẹ̀ lórí ni ó máa dá wàhálà lẹ̀. mo pàdé arákùnrin kan nínú aeroplane mo kúrò ní Riyadh lọ́dún náà mo ń lọ sí I think mo ń lọ sí London láti Riyadh àjọwá ó jókòó lẹ́gbẹ̀ẹ́ mi ó dírẹ́sì ní dírẹ́sì mùsùlùmí àwọn lárúbáwá ó wọ jàlábíà tán máa ń wọ̀ ó lo kíní midil kíní pupa tán fi máa ń borí yẹn ó lo simag kíní kọ́ìlì tán fi máa ń mú dúró ó nírùngbọ̀n gbogbo nǹkan Islam gbogbo tá a pè ní symbol Islam ló pé sára ẹ̀ mo á sálámà sí ó dá mi lóhùn mo á fẹ́ bá sọ̀rọ̀ Islam ó ní rárá o ó ní lastu musliman I'm not a Muslim òun kì í ṣe mùsùlùmí ó ní bẹ́ẹ̀ ni mi ní hey ilá hey from where to where ó rí bó ṣe dírẹ́sì ni mùsùlùmí ni ó ní rárá I'm a Christian Nasara ni ẹ you are a Christian ó ní bẹ́ẹ̀ ni ó ní naam kí ló wá dé tó dírẹ́sì báyìí ó ní ana suhudi yu hakikiyun mo mọ Saudi ni mí lódodo ó tún fi kún ó ní adabadawi ọmọ oko Saudi tó ni mí pẹ̀lú but Christian lòun ẹ̀sìn tóun sìn tóun nù àwọn ò tó nǹkan ní ilẹ̀ Saudi àmọ́ àwọn kan wà táwọn jẹ́ Christian ó lè má wà pronounce ní Mecca àti Medina àmọ́ gbogbo state yòókù tó bá jẹ́ lẹ́sìn ni ò gbọ́dọ̀ pariwo jáde máa disturb àwọn yòókù ni wọn ò fogun mú àwọn nítorí náà aṣọ tó ń wọ̀ yìí aṣọ ìlú àwọn ni aṣọ kọ́jọ́ àwọn ni àwọn olówó àwọn ni máa ń lo simagi ni máa ń lo midili bó ń ṣe lóyìí àwa jọ sọ̀rọ̀ ẹ̀sìn títí tá a fi dé London lọ́dún náà mo try láti convince ẹ mo rí pé orí arákùnrin yìí pé orí ẹ̀ pé pọ̀ at the end of the day nígbà tí mo fẹ́ bọ́lẹ̀ ó bọ̀ mí lọ́wọ́ tó bùn mí ní nǹkan ó gba nọ́mbà mi jọ́nà lọ́hùn kí n tó sọ báàgì yẹn nù nígbà tí mo fẹ́ bọ́ọ̀dù ní ìtró padà kí ni tí mo sọ débẹ̀ ọ̀kan nìyẹn mo á wo plane láti Nàìjíríà níjọ́ kan mo ń lọ sí Morocco mo pàdé ọkùnrin kan ní ọrùn plane again ó wéra wà ní ó wọ shirt and trouser ó dẹ̀ jókòó lẹ́gbẹ̀ẹ́ mi ó dẹ̀ nírùngbọ̀n mo bá sálámà sí òyìnbó ló fi dá mi lóhùn èmi tí ẹ rò pé lárúbáwá ni mo bá da lárúbáwá bọ̀lẹ̀ ọ ní no my brother no speak English ó gbọ́ English ó ní bẹ́ẹ̀ ni kí ló dé tó dáhùn sálámà ó ní I'm not a Muslim. You are not a Muslim but you dress like a Muslim. Ó ní yes ó ní that's our culture in India. Ọmọ India ni ẹ́ ó ní báwọn ṣe wéra wà ní tàwọn nu irúgbọ̀n tó fi sílẹ̀ yìí ń kọ́ ó ní ara culture àwọn nu ẹ̀sìn wo ló wà ń sìn ó ní màálù ó ní I'm worshiping cow. Only cows are very divine in our country. Ntan pe ni màálù tẹ́yin fi ń ṣe barbecue tẹ́ fi ń ṣe suya Ọlọ́run táwọn respect burúkú ní nílẹ̀ India. Ó gbọ́dọ̀ pa màálù anyhow. Ó ní táwọn bá fẹ́ gbà pàdúrà àwọn gbà táwọn bá ṣe àdúrà nílànà àwọn tán àwọn ó kúnlẹ̀ níwájú màálù ni. Tí màálù yẹn bá lè gbé ẹsẹ̀ sókè tó gbé sóhun ní òun á dọ̀bálẹ̀. Tí màálù yẹn bá lè gbé ẹsẹ̀ sóhun lẹ́yìn stamp nìyẹn pé àdúrà ẹ̀ gbà. Màálù ó gbẹ́sẹ̀ lé ọ lẹ́yìn ó dẹ̀ di stamp pàdúrà rẹ̀ gbà ó ní yes and things have been working on fine for me. Do you see me lacking anything?
sórí mi pé òṣì ń bẹ lára mi ni kò sí tóun fẹ́ tóun ò rí ọlọ́run fira ẹ̀ pamọ́ sára gbogbo nǹkan ni ibi ò bá rìn dé láyé ńlójú ẹ̀ ọ̀làdé má lọ jẹ́ ẹja anú sardine ẹja anú agolo ẹja anú kànga tó rò pé ibi tó ń wà nìkan láyé wà tí ò sáyé ń bò mí mọ́ èmi ń jẹ́ mùsùlùmí nítorí pé wọ́n bí mi síbẹ̀ mo ń jẹ́ mùsùlùmí dò ní àárọ̀ torí pé mo ṣe gbogbo research tí mo lè ṣe láyé mo rí pé lódodo inna dina inda Allahi al-Islam ẹ̀sìn tó wù mí tọpọlọ mi sọ pé Ọlọ́run ó gbà wọlé Islam ni bá nàbí Quran ṣe wí bí ó bá bí ẹlẹ́sìn Christianity yóò sọ fún ọ pé tí ò bá sí Jésù kò sí ìgbàlà bí oníṣẹ̀ṣe yóò sọ fún ẹ pé tí ò bá sí Ọ̀rúnmìlà kò sáyé ìwọ ló mọ òdodo tiẹ̀ òun òdodo tiẹ̀ àwọn kan ti kọjá lọ kánẹ́bí ó tó dé Kis bun al-Hayadi Kis bun Saad al-Hayadi ọgọ́ 600 years ó kù 600 ó kù bí 550 years àbí 40 years 540 years tánẹ́bí ó dáyé ẹni Kis al-Hayadi ti wá ló ti lọ ó wà nínú àwọn tí wọ́n wà hablagu jù nínú ìran Lárúbáwá àwọn the greatest one of the greatest orators of Arabs ó ní Kis al-Hayadi òun làkọ́kọ́ ẹni tí kọ́kọ́ máa ń ṣe khutba láàrin ọjà tí ó mú ọ̀pá dání báwọn afáwa ṣe máa mú ọ̀pá dání tó máa ń ṣe wá sí yẹn Kis al-Hayadi ló kọ́kọ́ bẹ̀rẹ̀ láyé ó kù 540 years tánàbí wa Muhammad ó dáyé Kis al-Hayadi kìí ṣe Christian kìí ṣe ẹlẹ́bọ kìí ṣe mùsùlùmí ọ̀sàgbà pọ́lọ́hún bẹ ọ̀nà tí ó gbà sí lọ́hún ó lè má yẹ bẹ̀ tó gbà pẹ́ nìkan bẹ̀ tí ń jẹ́ Allah ló fi ń jẹ́ pé kẹ́límà Allah ọlọ́run tó dá yàtọ̀run ni òun là nábì Ádámọ̀ the first human being tó wọ ayé ní tó pé ọlọ́run ni Allah nínú nǹkan tí Kis al-Hayadi tó wá sọ ànábì dáyé 540 years lẹ́yìn ìgbà tó lọ ànábì kan sára sí pé ọkùnrin ni sọ̀rọ̀sọ̀rọ̀ ni onílàákàyè ni òun ló kọ́kọ́ lo kẹ́límà amabad tí bá ń ṣe khutba lọ́wọ́ pọ́ọ̀sì tí fi pọ́ọ̀sì khutba rẹ̀ nu àìmọye àwọn gbólóhùn wisdom ẹ̀ tó padà wọnú òfin ẹ̀sìn ẹ lọ katira ẹ lọ wádìí dáadáa òun ló wá dìde níjọ́ kan ló wá ní ayuhannas isma'u ó dá ní ọjà ó dé súkúlù bukhas ọjà tó pọ́pùlà jù nílẹ̀ Lárúbáwá gbà náà ó wá lẹ́yìn ènìyàn mi isma'u wá o ẹ máa bọ̀ ẹ wá gbé ọ̀rọ̀ gidi sí ọpọlọ mani azamata ẹni ọba tiẹ̀ má wáyé lógun má kú tọba ìwáyé òkú jọkan ẹni ọba sì tiẹ̀ wá ẹni ọba tiẹ̀ kú tiẹ̀ ti tánú ayé nìyẹn ọba tiẹ̀ lọ wa kullu man huwa hati ń bọ̀ ẹ gbà pé nǹkan yẹn ti dé gbogbo ń bọ̀ yọ padà lọ ni láìlú dájìn òru tó dúdú kiri òru ń bọ̀ òru ó padà lọ ni ọ̀sán tó má kedere bó ṣe wulẹ̀ ó funfun tó yọ padà lọ ni sánmà tó kún fún oríṣiríṣi ìràwọ̀ sánmà tó kún fún oríṣiríṣi ọ̀nà kò yẹ ni tán bá ń sọ̀rọ̀ ayé lọ béèrè lọ àwọn oní sáyẹ́nsì ayé tá a wà yìí bí orí píìnì lórí inú tọ́lọ̀dà ọ̀tọ̀ ní galaxy ọ̀tọ̀ láyé ọ̀tọ̀ ní planet tí wọ́n bá ń pè planet kan làwa wà yìí millions of galaxy ló fọ́ọ̀mù kọ́lọ́nì àbí kí ni ẹ ń pè ẹyọ kan ètò mi pé mílíọ̀nù irú ayé táwa ń bẹ yìí láti Amẹ́ríkà tẹ dé London everywhere mílíọ̀nù irú ẹ̀ lọ fọ́ọ̀mù galaxy kan tẹ́ bá tó wá mú galaxy náà tẹ́ bá tó join ní ẹ̀pọ̀ òun náà tó pọ̀ lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ sáyẹ̀nsì orí òpin tọ́lọ̀ ń dá tán sí sánmà ó lọ rẹ́rẹ́rẹ́rẹ́ ni tí ò lópin ṣé gbogbo ẹni tí ń bẹ́ẹ̀ náà ni ẹjọ́ lọ́ mọ̀ ṣé gbogbo ẹ̀dá tọ́lọ̀ ń dá sí àwọn tí ń bẹ ní Mars ṣé wọn ẹjọ́ lọ́ mọ̀ ẹni Ọlọ́run bá fira ẹ̀ mọ̀ kó máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. wà á rí dùnsáàtù fàjáàjì wọ́n bí àrùn sáàtù àmúwá. àwọn búdò tí wọ́n ń ṣègbè
bí etí òkun tí ń pariwo ń gbogbo ìgbà. Wà máa dùn máa ó dún. Tẹ̀síwájú tẹ̀síwájú. Sánmà tó ga. Wà bí àrùn látàgùn. Wà lójú mùtẹ́síhàr. Àwọn àràwọ̀ tí ń bẹ ní sánmà tí ń sáná pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ní gbogbo ìgbà. Ìràwọ̀ tí ń tanná mo fi búra. Inna fi samaa'i la khabara. Inna fi samaa'i la kini. La khabara. Ó ń bẹ ní sánmà tẹ́ ń wò yẹn khabaru ló jẹ́. Sánmà ní ń fún yín ní knowledge. Kíyèsí ni information kún sánmà tí sánmà ń fún yín. Lajú kẹrí ni. Ẹni tó ti wáyé 500 years kánàbí tó wáyé ni o. Tẹ̀síwájú. Wa inna fil ardi la'ibara. Ẹ gba ìró ọ̀rọ̀ lórí ilẹ̀. Ẹ gba information lókè. Òkè ń fún yín ní information. Ilẹ̀ ń fún yín ní ìró ọ̀rọ̀. Ilẹ̀ tẹ̀ǹtẹ̀ mọ́lẹ̀ ń bá yín sọ̀rọ̀ ẹ gbọ́ ni. Ma balu nasi yadhhabuna. Ma balu nasi yadhhabuna wala yarji'un. Kí ló dé táwọn èèyàn ń kú láyé? Yadhhabuna. Wọ́n sá lọ ní lógúnlógún 100 1,000 wala yarji'un. Ààrẹ nìkan tó lọ ọ̀run kó padà wá rí. Kí ló dé tí wọ́n ń lọ ọ̀run tí wọ́n ò padà wá? Aradu bil muqami faqamu. Ṣé inú wọn dùn láti dúró sọ́run yẹn ni? Bí wọ́n fi padà wá ní. Àbí wọ́n dọ̀hún wọ́n gbàgbé ara wọn síbẹ̀ ní a bá sùn lọ. Tábàlì àríbáàbì gọ́fúnlá. Kí ni tí wọ́n á fẹ́ so? Ọwọ́ sọ̀rọ̀ yẹn títí ó forúkọ Ọlọ́run búra. Ó ní wàláhì òun fi Ọlọ́run ọba búra. Gbogbo tó bá níbẹ̀rẹ̀ ni ó lópin. Ẹ lọ wáre láyé, ẹ lọ wáre. Ẹni tí ò gbọ́ Ọlọ́run gbọ́ kì í ṣe ẹlẹ́bọ, kì í ṣe kírísítẹ́nì, kì í ṣe mùsùlùmí. Ó sì sọ ọ̀rọ̀ tó jẹ́ pé ànábì gan jẹ́ ànábì kò rí já. Pódodo lé òdodo gidi lélẹ́yìí. Kò sí ìrántí ò ní wisdom. Àwọn ẹlẹ́bọ China tó bá máa ń tẹ́ bá translate ti ń sọ Singlish nígbà míì. Wàá rí òdùwọ́ fẹ́ rò pọ́ńtọ̀ òun ka Kùránì ni pé ilé iṣẹ́ full of wisdom báyìí. Àwọn bàbá wa nílẹ̀ Yorùbá àwọn náà ń sọ wisdom. Ọ̀kan bẹ nínú orin tí a máa fi ń kọ látàyè ìjọ́un kó lè mọ̀ wípé ẹ̀sìn nìkan kọ́ ló ń jẹ́ nìyàn. Ìwà rere ó pàtàkì. Yorùbá ní ire ni wọ́n ṣe wọn ò ní ṣèkà. Àmọ́ tóre bá dìbì ìpàdé dọ̀hún o. Ó túmọ̀ sí pé wọ́n gbàgbọ́ pé ọ̀hún kan ń bẹ. Ọjọ́ gbèdé kìyàmù ń bẹ. Ọjọ́ ìdájọ́ ń bẹ. Rere ni wọ́n ṣe láyé. Rere ni wọ́n ṣe wọn ò ní ṣèkà. Àmọ́ tóre bá dìbì ìpàdé dọ̀hún o. Mú àyà Kùránì tó sọ pọ́rọ̀ yẹn sọ̀rọ̀ ọgbọ́n wa. Mú àdísì tó sọ pọ́rọ̀ yẹn sọ̀rọ̀ gidi wa. Mú Bíbélì tó kọ̀ndẹ́mù ọ̀rọ̀ yẹn wa. Gbogbo wa la wúlò fúnra wa tá a bá bára wa jà. Tá a bá fira wa ṣọ̀kan ilẹ̀ Yorùbá ó gòkè. Ntó kó bá Yorùbá jù jẹ́ fún ẹlẹ́sàmpù kan. Kí n tó dórí ọ̀rọ̀ India àti Nàìjíríà ẹ rán mi létí. Ntó kó bá Yorùbá jù. Yorùbá ń torí ẹ̀sìn. Wọ́n ń torí èdè. Wọ́n lose identity wọn. Kí ló lose identity ẹ̀ fún torí ẹ̀sìn? Why don't lose identity ẹ̀ nítorí ntó gbé dání? Ọ̀kan nínú ẹni tó yẹ kó lose identity rẹ̀ nínú Islam ó ní Bilal ibn Rabah Al-Habasi apèrún ànábì òun lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ pèrún ọmọ Ethiopia ni. Wọ́n kó bàbá ẹ̀ lẹ́rú wọlé Saudi ni wọlé Lárúbáwá ni kò tí ì di Saudi ń gbà yẹn. Tọ́lá nàbí ọmọ tí ń jẹ Saudi Jaziratul Arabi lọ́mọ ọmọ ìlú Mecca ọmọ Medina wọn àti fọ́ọ̀mù country nígbà yẹn. Wọ́n wá mú bàbá ẹ̀ lẹ́rú ibẹ̀ ni wọ́n ti ta lẹ́rú ọmọ ẹrú ni nígbà náà wọ́n wá ta lẹ́rú kó tó wá di gbọ́ gba Islam pẹ̀lú ìtàn tó pọ̀. Níjọ́ tí òfin wá dé látọ̀dọ̀ Ọlọ́run pé ká máa pèrun ká tó kírun ànábì wá béèrè oríṣiríṣi àìdíà kò sẹ́ni tí àìdíà rẹ̀ bá tà ànábì mu. Ànábì ní ẹ lọ sùn tó bá dijọ́ kejì ẹ mú wa Ọlọ́run á fi gbogbo wa mọ̀nà. Nígbà òdijọ́ kejì ó ní ǹjẹ́ human kọ́ ló wá lò ńlá pé ẹnìkan kọ̀run ní nǹkan kan lójú ran ẹni yẹn ń sọ fún un pé tá ẹ bá ti fẹ́ kírun ń tẹ́ máa wí nì kò tí ì fi délẹ̀ nìkan ni èmi náà rí bẹ́ẹ̀.
Oni kini wori o wi oni le den temi na ri nu ẹnìkan le mi na la èyàn mẹ́ta le la kan na ko tó bá jẹ́ pé ìdáyà látọ̀dọ̀ Ọlọ́run ni Ànábì ní tọ́lọ́run fẹ́ ká lò nìyẹn mi gangan ti rí bó la ṣe máa wí Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar bá ṣe máa ń pèrun yẹn kí má gbà siko ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadar rasulullah bá ṣe máa ń pèrun yẹn ẹ wá wò Ànábì wá wò pé ta ló ní voice tó gòkè tó ń rẹ̀ kọ lálá tó lè gbé kinní yìí torí àwọn kan ti kọ́kọ́ mú àìjá máa dáná lórí òkè èéfín láàmú rí tá fún ọmọ pásíkò òun Ànábì ní Ọlọ́run mi sọ fún mi pé kì í ṣe yẹn kan tó wá dúró lórí salt lórí gbólóhùn Ànábì wá rántí Bilal pé eléyìí lóhùn Bilal jáde wá pèrun Bilal jáde ó fi ohùn gbé báyìí omi ń bọ́ lójú àwọn èèyàn ni Ànábì ní bá ṣe máa pèrun ni bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ẹ̀rùn pípé ni ó wá gbé gbogbo ayé ẹ̀pẹ̀ lánàbì ọba ọfẹ́ràn Ànábì dópin Ànábì wá jáde láyé wọ́n wá tẹ́ òkú Ànábì rẹ̀ sallallahu alayhi wa sallam ó wá fẹ́ kírun wọ́n wá ní kí Bilal ó pèrun káwọn tó kírun níjọ́ náà lọ́hùn Bilal bá ó bá mú ohun àrò ó fi pé bó ṣe bẹ̀rẹ̀ Allahu akbar lọ gbogbo èèyàn ti kọ́kọ́ bú ẹkún lọ ashhadu an la ilaha illallah ashhadu anna ńlọdẹ kò lè wí délẹ̀ mọ́ omi bọ́ lójú ẹ̀ tọrọ wo pé Muhammad jíṣẹ́ Ọlọ́run náà nìyí lẹ̀ yìí ó sun ẹkún náà débi pé gbogbo orun gbẹ ló tutù kò sí ẹni tó lè rí irun yẹn pè délẹ̀ ìjọ náà ọwọ́ afẹ́ wọ́n sìnkú Ànábì tán ọwọ́ aṣọ fún Abubakar yọ̀ọ̀dá fún mi nígbà tí Ànábì ti kú ò nílùú yẹn tó lóore jù kò sí tí mo ṣe nílùú Medina mọ́ n tó pàtàkì sí jù mi láyé tó important sí mi jù òun ló ti lọ yìí mi ò nídìí kankan nílùú Mẹ́kà àti ìlú Medina mọ́ ẹ jẹ́ máa bá Islam mi lọ yọ̀ọ̀dá fún mi kí n máa lọ sí Syria tàbí Sham kí n máa lọ sáyé ńbẹ̀ kí n máa lọ tàn Islam ká omi ẹkún ni wọ́n fi sin Bilal apá kan tíra ló padà wọ̀lú wá bá wọn pèrò nígbà tí khalifa kan dé apá kan ní rárá kò wọ ìlú Mẹ́kà àti Medina máa ti jáde láyé pé kí ló kù tó wọn tó lọ sí níbẹ̀ ó wá dé ìlú Sham àbí Syria ló lọ ni ó fẹ́ ìyàwó kan ọmọ India ni ìyẹn bímọ fún nígbà tó kù díẹ̀ tí ó jáde láyé ó sọ àsọtẹ́lẹ̀ ẹ̀tàn tóun bá ti kú àwọn ará bàbá òun ará Ethiopia ni wọ́n Abyssinia ni wọ́n àti wá àtàwọn ọmọ òun ẹ padà sírù tòun ẹ máa lọ ṣe Islam ní Ethiopia ibẹ̀ nìran òun wà òun ò kí ń ṣèran Lárúbáwá òun ò kí ń ṣe ọmọ Mẹ́kà òun ò kí ń ṣe ọmọ Medina Ànábì ló pa wá pọ̀ Kùránì ló pa wá pọ̀ Islam ló pa wá pọ̀ ẹ máa lọ tàn Islam ká ẹ padà sí Ethiopia Bilal kú tán wọ́n padà sílẹ̀ Ethiopia kí ló dé tí Bilal gbàgbé kọjọ tí ó gbàgbé ìran rẹ̀ tó fi rántí pé Ethiopia ni ti kó bàbá òun lẹ́rú wá ó dẹ̀ fún wọn ládírẹ́sì òun gan òde Ethiopia rí ó fún wọn ládírẹ́sì pé ibi báyìí nìran òun tẹ́ ẹ bá débẹ̀ ẹ dárúkọ bàbá òun tí wọ́n kó lẹ́rú ọmọ ilé báyìí ni ẹ lọ́bẹ̀ ibẹ̀ nìran yín ibẹ̀ nìran Bilal wà dòní àrọ̀. Allah. Kí ló wá ṣe mí tí màá gbàgbé ìran Yorùbá kí ló ṣe mí tí màá sọ pé ìran Yorùbá ò jẹ́ nǹkan kan ìfẹ́ ló láyé ìfẹ́ ló lọ́run ìfẹ́ ló lọ́run ìfẹ́ lọ́lọ́run fẹ́ Muhammad tẹjọ̀gá ẹ jẹ́ ká ló fẹ́ ọmọ Yorùbá ẹ jẹ́ ká ló fẹ́ ọmọ Yorùbá ẹ jẹ́ ká ló fẹ́ ọmọ Yorùbá o ẹ jẹ́ ká ló fẹ́ ọmọ Yorùbá ẹ jẹ́ ká ló fẹ́ ọmọ Yorùbá. Nàìjíríà pẹ̀lú ilẹ̀ India Nàìjíríà gbàjọba wọ́n gba colonization wọ́n colonize wọn Britain colonize Nàìjíríà wọ́n colonize India àmọ́ India ọwọ́ tí India gbà lọ́wọ́ Britain èdè wọn nìkan ni wọ́n àjẹjẹ kó gbàgbé èdè àwọn system of government in India wọ́n drop ẹ̀ democracy tí wọ́n ti ń lò ó yàtọ̀ sí ìta wà ń lò
ètò bá ti lu wọn mu ni wọ́n lò Nàìjíríà ló gbàjọba lọ́wọ́ colonial lọ́wọ́ Bìrìtìkó àgbà ọ̀làjú wọn àgbà èdè wọn àgbà culture wọn àgbà gbogbo nǹkan wọ́n sọ Nàìjíríà dẹrú títí ayé Nàìjíríà ò lè bọ́ lóko ẹrú Britain táyé ò fi parẹ́ torí pa ti sọ identity wa nù ẹ wá wò lọ́jọ́ ìní tí wọ́n bá ń pẹ́ corruption ṣẹlẹ̀ ní Nàìjíríà ìlú òyìnbó mọ̀ nípa ẹ̀ gbogbo corruption tó burú jù tí wọ́n ti jí owó kó Nàìjíríà wọn mọ̀ pa ẹ̀ ẹni ọba sẹ̀wọ̀n ni wọ́n tú àṣírí ẹ̀ jáde ẹ wá wò lẹ̀ India lẹ́nì tó jẹ́ pé èdè lásán ni wọ́n gbà lọ́wọ́ wọn wọn àdẹ̀ jẹ́ kéde yẹn gba èdè tí wọ́n gángan India ti di world power Nàìjíríà tó ṣe kọpí Nàìjíríà kú olójú kan dò ní àárọ̀ yìí tó o bá gbẹ̀sìn gba ẹ̀sìn Ìsìlámù ni Christianity ni oníṣẹ̀ṣe ni ẹ má máa dásà báwọn kan lẹ̀sìn àtọ̀húnrìn wá kò sí ẹ̀sìn tí kì í ṣe àtọ̀húnrìn wá wọ́n gádà ìdí àjọ ló di gbogbo ẹ̀sìn tápà ni wọ́n ti mú òfin wọ́n ti mú kíní Ṣàngó wá ìran Yorùbá pàjọ jẹ́ Yorùbá ó important ju ẹ̀sìn lọ àní da ẹ̀sìn pọ̀ ní làkúndínukún wàlíyàdín báwo ló ṣe fẹ́ pè mí ní ẹ̀sìn àtọ̀húnrìn wá nígbà tó jẹ́ pẹ̀sìn tí wọ́n náà ń sìn ibì kan ní ẹ̀ ti introduce ẹ̀ sí bàbá tiẹ̀ náà tọ́lọ̀ gbà ń bì kan tó mú wá èwo ni wọ́n lè sọ pé bíbà ni ẹ̀ ti introduce ẹ̀ sọ jáde kó o sọ bó ṣe bẹ̀rẹ̀ àwọn òpìtàn sọ fún ẹ pé ó rìn débi báyìí ló ti gẹ̀ẹ́tì àìdíà báyìí ló ti rógùn báyìí ló ti rálìjẹ̀nú báyìí lò ní ló tó wá fi establish ara ẹ̀ kò sí ẹni tọ́lọ̀ ẹ gbàgbé ọ̀rọ̀ ẹnìkan ẹ̀sìn àtọ̀húnrìn wá Yorùbá ní gbogbo wa ẹ jẹ́ ká jọ ṣọ̀kan ẹ jẹ́ ká pa ọ̀rọ̀ ẹ̀sìn tì kó ń kálukú ó sin lọ́hùn rẹ̀ united we rise divided we fall tá a bá continue bá a ṣe ń gbàjẹ́ sí lọ yìí bóyá nìyẹn Yorùbá ó gòkè táyọ̀ fi parẹ́ Haúsá wọ́n unite ṣé wọ́n sọ fún yín pé àwọn ẹlẹ́bọ ń bẹ ní Kánò ni àwọn tí wọ́n ní Kánò mi ìrántí ó kọ àwọn ìpìlẹ̀ Kánò gan Bábúsáwà àbí kí ni wọ́n ń pè wọ́n ẹlẹ́bọ ni wọ́n pa ẹbọ wọn ti dò ní àárọ̀ yìí wọ́n convert wọn majority wọn ò gbénú àwọn tí wọ́n máa mú ìkookò láàyè hyena tí wọ́n máa mú wọ̀lú tí wọ́n máa fi ń pidán wọ́n sọ fún ẹ pé mùsùlùmí ni wọ́n ni wọ́n yìí ṣe mùsùlùmí wọn àdẹ̀gbẹ̀sìn wọn àtorí ẹ̀ kan bayé mùsùlùmí jẹ́ mùsùlùmí náà ò torí ẹ̀ kọ́ bayé wọn jẹ́ èyí tó bí Haúsá nù ni kó jẹ́ mùsùlùmí kó tún máa ṣe nǹkan mi èyí tó lè dìjà nu bọ́ọ̀ bá dẹ̀ ti bú Kùránì wọn tó yín sọ̀tì ànábì máa ṣe tó wọlé Haúsá ò fírì àìmọye dáńdáwùjù nílé Haúsá gays ọkùnrin àtọkùnrin tí ń bára wọn lò pọ̀ àìmọye lesbian níbẹ̀ síyẹn kò burú ju tẹ́lómi ń ṣe lọ kọ́jọ́ wọn ni pé mọ́ bu Kùránì tó bá fẹ́ rí kú ẹ mọ́ bu ànábì bọ́ bá fẹ́ gbèlú wọn bá wọn lò lórí nǹkan tí wọn fẹ́ mu when you are in Rome behave like a Roman ìran Yorùbá nìkan ni a wà ní Rome tí ó believe pé ilẹ̀ Yorùbá ló ń sì tán wà ọ̀tọ̀ làṣà Ọ̀yọ́ ọ̀tọ̀ làṣà Èkó ọ̀tọ̀ làṣà Èkìtì ọ̀tọ̀ làṣà Ifẹ̀ bọ́ bá ń bẹ nílùú wọn tó o bá lè change wọn o lè change kò sí ní ta lè change by force ó pa mí lẹ́rìn ìran Yorùbá tí ń pa àwọn lọ kílèmù lọ́rin èèyàn tí ó kú pọ̀ o wàláhì làzim ẹ fìfẹ́ hàn wọ́n kẹ́ gbé wọn mára pọ̀ mọ́ ìyá wa nìyí ebi Yorùbá lè ń sọ lẹ́nu yìí ìkankan náà ni wá ìran Fúlàní ló bí wọ ibi Yorùbá ni a bí ọ fún ó ti dára wá ẹjá fìfẹ́ lò kẹ́ fìfẹ́ hàn Ìlọrin kó wá tó bí 10 years kí Ìlọrin náà wá sọ pé òótọ́ ni o àwọn ọmọ ìyá wa ni bẹ̀tẹ̀ ẹ fìfẹ́ hàn wọ́n ẹ sọ pé dàlú wọn rú ẹ sọ pé dá wàhálà alẹ̀ ẹ sọ pé gbà by force ibo ni wọ́n ti gbàlú by force wọ́n complain pé ogun jàlú àwọn ni àbí láwọn ò live in peace tí ò bá sí ìgbà tẹ́yìn tẹ́ ń bẹ nílẹ̀ Yorùbá tẹ́ tó lọ bá wọn dá sọ́rọ̀ ẹ̀sìn wọn ní ló tó dariwo ṣé kò sẹ́lẹ́bọ nílọrin wọ́n ń gbẹ́bọ nílọrin náà ẹlẹ́bọ ń bẹ ń bẹ oníṣègùn ń bẹ ń bẹ Ìlọrin respect ọba wọn ilẹ̀ Yorùbá ò respect ọba tiẹ̀
mo wò kan tí wọ́n pè ní bá a ṣègùn kì í ṣe mùsùlùmí ó dárúkọ ọba Ìlọrin ó sì ṣe ṣéwù láì rí ọba yẹn ẹ dárúkọ ọba tẹ́ ẹ dárúkọ ńlẹ̀ Yorùbá tẹ́yìn tilẹ̀ Yorùbá ó ṣe kábíyèsí oyè ìpínlẹ̀ fi sìn ọba wo ni o ti yẹ̀yẹ́ lọ́wọ́ yín ọba wo lẹ̀ ti fi ráre àwọn respect ọba wọn ẹ̀yin ò respect ọba yín ẹ̀yin lẹ̀sìn wàá fẹ́ gbé wọn mọ́ra pẹ̀lú wa ni bó ni o ṣe ní bẹ̀rù pé bẹ́ẹ̀ ṣe yẹ̀yẹ́ ọ̀dọ̀ yín lẹ́yẹ̀yẹ́ ọ̀dọ̀ àwọn náà àní ìkan parapọ̀ wọn mọ́lé ìràwọ̀n pawọ́pọ̀ wọn màgìyàn Yorùbá ẹ jẹ́ ká pawọ́pọ̀ ká ronú. Kí a máa jẹ́ wàhálà ń bẹ̀bẹ̀ kí a máa jẹ́ wàhálà ń bẹ̀bẹ̀ kí a máa jẹ́ wàhálà ń bẹ̀bẹ̀ o kí a máa jẹ́ wàhálà ń bẹ̀bẹ̀ kí a máa jẹ́ wàhálà ń bẹ̀bẹ̀. Ẹ̀sìn tó ń bẹ ní Amẹ́ríkà ó lé ní 200 ẹ̀sìn tí ń bẹ ní Britain ó lé ní 200 ẹ̀sìn tí ń bẹ ní India ó lé ní 200 they are living peacefully. Kódà ẹ̀sìn tí ń bẹ ní Dubai ní UAE kì í sọ̀rọ̀ ẹ̀sìn 50 mọ́ ẹlẹ́bọ ń bẹ ń bẹ wọ́n ń ṣe lábẹ́lé ni wọ́n gbórí sókè torí àmọ̀ pé ìlú Islam làwọn wà ni wọ́n fi ń rí ṣe ìlú tó bá pera ẹ̀ nílùú Islam níjọ́ ẹ bá sọ pé túláàsì ẹgbẹ́ tí náà sókè yóò dìgbà ìlú tó bá jẹ́ pure ìlú Christian lọ sí Israel kó sọ pé o fẹ́ pàṣẹ Islam lẹ́yìn ibi tí mosque wà tí ó dẹ̀ dénú gbòòrò olú wọn ní tí wọ́n ń ṣe fún Palestine ìjà tí Israel àti Palestine jà látijọ́ yìí Amẹ́ríkà tó lọ́n lajú jù láyé sẹ́kọ̀ọ́ rí wọ́n rí i kí ló dé tá a máa fi sentiment lo ayé àmọ́ bá a ṣe manage ara wa bọ̀ ẹlẹ́bọ Yorùbá oní Christianity we know how we manage ourselves àtijọ́ wà more than 200 years ago ẹnìkan ọ̀bẹ nìkan jàjà arú eléyìí rí Yorùbá ní tọ́mọdé bá ṣubú awo wájú tágbà bá ṣubú awo ẹ̀yìn wò pín ló dá wàhálà sílẹ̀ báyìí kí ló dé tí gbogbo ẹ̀yin àgbàlagbà sí àsọ̀rọ̀ ayé dẹni tí ò ronú mọ́ gbogbo yín náà wà ń pariwo asọ́dógún ni bẹ́ẹ̀ bá sọ́dógún ṣé ẹ lérò pé nìkan kan ó lè kírun mọ́ ni ṣé ẹ lérò pé nìkan kan ó lè gbẹ́bọ mọ́ ni ṣé ẹ lérò pé nìkan kan ó lè lọ ṣọ́ọ̀ṣì mọ́ ni gbogbo bá dé ẹni orí yóò dílé ni babaláwo sun yàrá mùsùlùmí tí ò tó bẹ́ẹ̀ kó lè níjọ́ ogun mùsùlùmí ó sun yàrá pásítọ̀ tí ò tó bẹ́ẹ̀ kó lè jáde ó ti di àánú pé mẹ́jẹ̀ àjọ parun jẹ́ àjọ protect ara wa lókàn àwọn ìlú tí ń jagun lọ́wọ́ ń regret ẹ̀ lọ́wọ́ ẹ̀yin ń gbé lálàáfíà bó tiẹ̀ jẹ́ pé ń dá wàhálà láàrin ara yín ẹ̀ wá rún ní ẹ̀ wá ń kọ́ọ̀lù fógun ẹ̀ mọ́ tí ń jogun ni ẹ̀ mọ́ tí ń jẹ́ wọ́ọ̀ ni ẹ lọ rò wò dáadáa kí ló fa wàhálà yìí àwọn ọmọ kan ni wọ́n dìde nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta àwọn ọmọ tẹ́bi ń pa tí wọ́n náà ti jẹun wọ́n fọ́ọ̀mù ẹ̀ wọ́n fúlù yín wọ́n làwọn ń jàfẹ́ sí yín gbogbo wọn yín náà èmi náà tẹ̀lé kan rí wọ́n fúlù èmi náà rí tí mo wo pé ìmọ̀ ni ìmọ̀ lélẹ́yìí mo náwó mo nára kódà mo tún sanwó mọ́kà àfìgbà tí ń yẹ̀yẹ́ gbogbo àwọn bàbá láwo pé ọlọ́run làmí o àwùjọ bíi láìmí náà kàtàkàtà èwo lélẹ́yìí àwùjọ bíi láìmí náà kàtàkàtà o gbogbo bàbá lélẹ́yìí fẹ́ máa yẹ̀yẹ́ nóò nínú nǹkan tí ìran Yorùbá respect jù ní respect àgbàlagbà mùsùlùmí kan ló dá sílẹ̀ ìrìn kiri ń sin o ẹ̀yin ògo Ìlọrin mo ti sọ ẹ lọ arrest òun náà èmi náà ó join hand pẹ̀lú yín bó bá jẹ́ pé millions láàrin ẹja àjọ náà ẹni tí ò ní sẹ́kàn ibi Nàìjíríà bàjẹ́ dé ẹ petition rẹ̀ ta ló gbé ọlọ́pàá fún tọ́lọ́pàá ń tẹ̀lé kiri ibo ló ti rọ́lọ́pàá ẹni tó dà lúrú tó dalẹ̀ Yorùbá rú tó báyìí láì sí ní political office láì di nǹkan kan mú dẹ̀ ló sàárín kò dẹ̀ ní anybody tí ó check ẹ̀ ń gbé sàárín kiri ìgboro ń kọ́lọ́pàá kiri ìgboro ó dẹ̀ yẹ̀yẹ́ gbogbo mùsùlùmí òun ló dá wàhálà ẹlẹ́bọ lélẹ́yìí àfẹ́ ẹlẹ́bọ ọ̀wọ́ náà ibo ni kọ́kọ́rọ́ àlìjẹ́nnà tiẹ̀ gan wà ọ̀dà ni mùsùlùmí rú tán ọbọ̀ sàárín àwọn alùsùnà àwọn tó fi ṣe basis ọ̀dà wọn náà rúrí boríbo wọn àrójú ara wọn dùn ní àárọ̀ òní wa tó ń play music bọ̀ ó tó ń play jókà míì bọ̀ wá bá ẹ̀yin mùsùlùmí ìlú Ìlọrin ẹ bàbá wọ ọba Ìlọrin lẹ́ni tó sọ yìí pé ọba Ìlọrin sàwámà ni òun ó kò jẹ rọ́ṣrọ́ṣ
òun á jẹ́ tó wá tú dànù kí ló fẹ́ ṣe inú ayé o. Ẹ̀yin ògo Ìlọrin ẹ̀rí yẹn arrest ẹ̀. Taloloun kọ́ ni the greatest problem mùsùlùmí o. Minor ni problem tí Taloloun jẹ́ fún Islam. Ó sun Kùránì náà ó mú mi jẹ́ lójú èmi náà. Bí ṣe ń bú Allah ó ń gbóúnjẹ lẹ́nu mi tí ń lè jẹun níjọ́ mi fún ìbànújẹ́ pé irú àdánwò wo lọ́kàn wá láyé. Àmọ́ tẹ́ ẹ bá wo dáadáa sóun gangan ni problem mùsùlùmí ni. Taloloun kọ́ ni problem mùsùlùmí tó ga jù. Àwọn ọmọ mùsùlùmí tí wọ́n yẹ̀yẹ́ Islam àwọn ni problem mùsùlùmí tó ga jù. Tẹ́ ẹ bá arrest àwọn náà ni ariwo ní pọ̀ tó báyìí. Ẹ lọ wọ́nà kẹ́ arrest wọn dáadáa. Inú mi dùn ẹnìkan ló short screen àbí kí ni a ti ń pè é ó screenshot programu ọkùnrin kí ni a ti ń porúkọ ẹ̀ tó ń ṣe programu lọ́wọ́ tó wá ń sọ̀rọ̀ wípé ẹ̀yin mùsùlùmí ṣé bó yẹ kẹ́ ẹ kọ́kọ́ pé Taloloun jókòó ni kẹ́ ẹ tó máa arrest ó yẹ kẹ́ ẹ pé jókòó ni. Mo wá rí èèyàn bíi 20 tí wọ́n kọ́mẹ̀ntì sábẹ́ pé sáké ó gba góòlù ò pé ni ṣé bá ké ó gba góòlù pé fa innal harba awwalu wal kalamu ọ̀rọ̀ ní síwájú ogun èmi pé èmi fúlọ̀ ara mi fún mo sọ fún gan pé tó bá gun èjìká mi máa tẹ̀ sílẹ̀ fún ẹ jọ jẹ́ kí fíìsì oore nítorí Ọlọ́run. Mo fún ní nọ́mbà mi mo tún fún lówó mo dẹ̀ sọ fún pé àwọn àgbàlagbà tó ń bú yíyọ lẹ́yìn sórí tí Islam yẹn general ni wọ́n tọwọ́ bọ personality ayé àwọn èèyàn mọ́. Àwọn ọmọ mùsùlùmí ni wọ́n tún jáde akéwògbà góòlù tí ó ti dẹlẹ́bọ akéwògbẹ̀bọ lélẹ̀ ńlọ bẹ́lẹ́bọ ẹ̀yin tẹ́ ẹ̀ bẹ́lẹ́bọ dúró kí ni solutions ẹ̀ rí sí wàhálà yìí njẹ́ ó ti ṣẹlẹ̀ wàhálà yẹn lọ gbórí pamọ́ ni ẹ sá lọ. Ká ní ẹ allow mi láti lo technique tẹ́mi fẹ́ lò ní bí Taloloun ọba ti di mùsùlùmí di sìn wàhálà yóò ti súnmọ́ kó gba Islam padà. Torí ìfẹ́ lèmi fẹ́ fi hàn èmi fẹ́ dojú ìfẹ́ kọ́ ẹni tí ó bá tọ́jú kinní kan òun náà ṣe bí rẹ ni kí n máa nífẹ̀ẹ́ kí n máa fi nǹkan ránṣẹ́ sí kí n bá Taloloun kí n jẹun kí n jókòó tí kí n bàjẹ́ kò ní lè bú Islam mọ́ torí mo mọ̀ pé mùsùlùmí ti wà divided lásìkò yìí kọjá kásọpá jagun kan. Ọmọ burúkú tí ń bẹ nílùú èbóhùn ó ti pín wa yẹlẹyẹlẹ ó ti kásọ kúrò lórí àpọ́nlé wa aráyé ti rásìrí Islam lẹ Yorùbá pé kò ságbára mọ́. Ìyẹn lèmi rò ni mo fi gbé mọ́ra mo fẹ́ fìfẹ́ hàn kódà bí ó máa ṣe babaláwo rẹ̀ lọ ìbá tí le tó lẹ́fù tí kìíní ìpadà lédè síbẹ̀ rágbàlagbà míì náà ti ń bẹ níwò tọ́jáde tó ní akéwùgbàrá nù akéwùṣe kìíní kan ẹlòmíì ní nígbà táwọn pariwo ẹ̀rù bà èmi mi a bá pín wọn jọ lágbára ayé ètò Ọlọ́run fún mi yìí mo dúpẹ́ o bẹ̀tù mo rò pa àtijọ́ ṣe dáadáa nínú ayé báwọn ọba rántí èmi gbọ́dọ̀ rántí àtijọ́ ṣe dáadáa nínú ayé kò lè jẹ́ pé lọ́wọ́ tèmi ni yìí wọn èmi ń bú ẹnìkan pé ń yẹ̀yẹ́ àwọn àgbàlagbà kémi náà wá tún wá gbéwé kóòtù dé pé bàbá ẹ bà mí lórúkọ jẹ́ ìwé kóòtù ni àbá à lè sọ̀rọ̀ ẹ̀ torí èmi fẹ́ kémi àti bàbá wọn padà sọ̀rọ̀ ẹ̀ ìpìlẹ̀ ẹjọ́ ni mo fi gbé mi kì í ṣe pé ìbẹ̀rù ìlú kan kí lọ́kàn mi pẹ̀lú ìlú kan Islam ni mo bá dúró mo ní respect fọ́ba ìlú yẹn mi ò dẹ̀ lè rí fín bọ́lọ̀ yẹn ṣe lè tó sẹ́rí kí n dárúkọ ọba ìlú yẹn torí respect tí mo ní fún gẹ́gẹ́ bí ọba tọrọ ọmọlé ọlá lèmi náà tó bá jẹ́ pé ẹ jẹ́ ká tó ọ̀nà yẹn ni ọ̀rọ̀ Taloloun ò ní dé level yìí ọ̀rọ̀ ló wá délẹ̀ yìí tí wọ́n bá láwọn kan arrest Taloloun àwọn tí wọ́n wà táàkì ẹ̀yìn oníṣẹ̀ṣẹ̀ rí ẹ lọ check rẹ́kọ̀dù gbogbo wọn kò sẹ́ni ó bú oníṣẹ̀ṣẹ̀ rí àwọn ní wọ́n arrest Taloloun àwọn tí wọ́n bú oníṣẹ̀ṣẹ̀ gangan wọ́n ti sá lọ wàláhì wọ́n ti sá lọ ẹ̀yin bẹ́nu àwọn tí wọ́n àtàkì tí wọ́n arrest Taloloun yìí tẹ́ ń pè lẹ́lẹ́bọ̀ gbogbo wọn lẹ pè lẹ́lẹ́bọ̀ tẹ́ ni wọn wúlò fún Islam wọ́n wá wúlò fún Islam ní ìsìn àbí wọn wúlò àfi ká ṣàmójú kúrò Taloloun àwọn oníṣẹ̀ṣe mùsùlùmí àfi kájọ wò pé à nílùú mi tájọ gbé ìlú yìí ni àjọ kò ní rántébù ní fa iná kò sí ogun tí ń jà láyé rántébù tọ̀kì ní parí ẹ̀ àfi kájọ gbà pé Yorùbá jọ ni wá ẹ̀yin ìlú Ìlọrin
mo ní mọ̀ràn tí mo fẹ́ fún yín ẹ lọ ní isba báwọn ilẹ̀ haúsá ti ní isba ò túmọ̀ sí pé ìjọ tí ó máa fìyà jẹ kèfèrí no gbogbo àwọn ọmọ yín tí wọ́n gbàgbọ́ pé súnà tàwọn dáa ju ti yín lọ kó má bàa padà di ti Yorùbá ó sọ yìí pé wàhálà tí ń wọ ìsìláàmù ilẹ̀ Yorùbá ìlú Ìlọrin ní ti ń wá àwọn súnà tó lé jù àwọn ọmọ yín ní ìlú Ìlọrin ní ti wá àwọn oníjàlábí tí wọ́n burúkú jù tó jẹ́ pé tí babaláwo ò lè fi so oògùn ọ̀dọ̀ wọn lẹ́ẹ̀tì rí ibẹ̀ yẹn náà ni ìlú ẹ̀sìn dẹ̀ ni kí ló dé tẹ̀ ní ọlọ́pàá ẹ̀sìn tó jẹ́ pé mùsùlùmí nìkan ni ó wà fún tírú ẹ̀ bá ń bẹ ní ìbá rẹgúléètì ìjà wàhálà tí ń ṣẹlẹ̀ yìí ìbá ti ṣẹlẹ̀ wọn àbá ti ṣe mítìn pẹ̀lú àwọn ẹlẹ́bọ níjọ́ tó fẹ́ darí wọn mo ṣe lẹ́kṣọ̀ ìjọ náà o mo lẹ́ fẹ́ promote ẹbọ ẹ fẹ́ promote àwọn oníṣẹ̀ṣe kí ló dé tẹ̀lé handle ẹ̀ maturely ẹ pè wọ́n ní kẹ́ ẹ má ṣe ń tẹ́ ẹ fẹ́ ṣe àmọ́ nílùú tiwa yẹ má pariwo ẹ̀ sókè ẹ fìfẹ́ bá wọn lò kò sẹ́ni tẹ́ ẹ fìfẹ́ explain fún tí ò ní gbọ́ yín àmọ́ àwọn tí wọ́n brain tí ń bẹ lẹ́yìn tiwọn náà àwọn tí wọ́n ti ń rówó tí wọ́n fẹ́ kọ́ lówó dí àwọn tí wọ́n wọ́nà fame bíi tọ́mọ mùsùlùmí náà ni tó bá lóun ní nǹkan òun ní nǹkan ẹbí léèrè sẹ́mi ìdílé ẹ̀rí ìlú òyìnbó kí ló ní nothing èló ni ń pa níbi tí wọ́n ti ń ta àkúbè he has nothing and nothing mo lọ lé ẹ̀mí ni mo tún ṣe ara inú ilé yẹn lálejò náà mo mú plane láti London mo lọ bẹ̀ náà àmọ́ gbà tó bẹ̀rẹ̀ sí bèbú tó yẹ̀yẹ́ gbogbo àwọn àfa ńláńlá ilẹ̀ Yorùbá àwọn èèyàn ń sanwó má bà tèmi jẹ́ wọ́n ń san fún ó kọ́ mọ́sálásí òun náà ní secretary òun náà ní accountant òun náà ní gbogbo ẹ̀ ó sì gbé mọ́sálásí yẹn kalẹ̀ ibo ló ti rówó kálẹ̀ nìkan ló ṣerú ẹ̀ ni wọ́n ti tú àyà masjidu dirara fún pé mọ́sálásí tó yẹ kéèyàn kírun bẹ́ẹ̀ torí owó ẹkún ni wọ́n kó jọ owó tí ń pa àyàn lẹ́kún ẹ̀yin tẹ́ ń dájọ́ with sentiment mọ̀ túmọ̀ ká búlì èèyàn ni ká bá àyàn lórúkọ jẹ́ ó lè pa àyàn àìmọye èèyàn tó ti poison rẹ̀ nítorí pé wọ́n bá lórúkọ jẹ́ ó dà ẹ jẹ́ ká take care for example mo ń bẹ̀bẹ̀ fún ìtúsílẹ̀ Taloloun mo dẹ̀ ń bẹ àwa ògo Ìlọrin ẹ jẹ́ ká fi sùúrù ṣe ọmọ yìí lè padà wúlò fún wa mo ń bẹ̀bẹ̀ fún bẹ̀ẹ̀ tí mo fẹ́ make sample kan wa bó ni bàbá Yẹmí Ẹlẹ́bùúbọn ṣe fíìl kí mùsùlùmí kan jáde kó máa fi ẹpọn rẹ̀ ṣeré bó ni bàbá ọba Ẹ̀dú bó ni ó ṣe fíìl kí mùsùlùmí kan jáde kó máa gbé ẹnu rẹ̀ gbòtò làgbátálá ìwọ bí ẹnu ẹlẹ́yìn ẹnu èèyàn mẹ́ta how will you feel? Respect is reciprocal. Àfi kọ́mọdé ó respect àgbàlagbà. You won't feel okay. Níjọ́ tí ẹ̀kọ́ búlì mi láyé kó tó di ẹran ara mi kémi náà tó wá strong pé so ṣé búlì náà lẹ́fún máa sáyé báyìí ẹjẹ́ àjọ wà mẹ́ kí n tó strong. Níjọ́ tí ẹ̀kọ́ búlì mi sùn látàlẹ́ dàrọ̀. Mo wà highly disturbed pé kí ni mo ṣe tí ẹ ń parọ́ ọmọ mi tó báyìí. Mo jí hospital láàárọ̀ ọjọ́ kejì ni. Látara pé wọ́n búlí èèyàn wọ́n bá èèyàn lórúkọ jẹ́ mo mọ obìnrin kan tó fẹ́ ọba tí wọ́n bà lórúkọ jẹ́ ó bímọ kan tẹ́lẹ̀ kó tó dọ́dọ̀ ọba wọ́n bà lórúkọ jẹ́ oyún kan péré tí ìbá ní fọ́ba yẹn oyún yẹn jábọ́ mọ́ lára kò lóyún mi dùn ní àárọ̀ ẹ mọ ìtumọ̀ kan máa búlí èèyàn ni ẹ kàn fi emotion dájọ́ ẹni ẹ̀wọ̀n kì í fẹ́ emotion dájọ́ ayé ariwo tẹ́ ń pa lórí íńtánẹ́ẹ̀tì òun nǹkan kan kájọ jókòó kájọ wá láàfíà ni torí nílùú mi ìdájọ́ claim kí ló kan adájọ́ pẹ̀lú ariwo orí íńtánẹ́ẹ̀tì kí ló kan adájọ́ ṣé kóòtù mọ̀ pé ẹnìkan pariwo lórí íńtánẹ́ẹ̀tì òfin ni ó fi dájọ́ Sowore ti dá sí kí ló kan Sowore mbẹ nígbà DSS mú tí wọ́n ti mọ́lé tí wọ́n ò fi lẹ́bọ̀rọ̀ ṣé sánmà ya ni àní káwọ́ náà bí wọ́n ṣe tú Taloloun lé ọmọdé ayé ara ẹ̀ ni kó continue live ẹ̀ kó má lóru system yẹn mọ́ ni tí ó bá ṣẹ̀ṣẹ̀ sí ẹ̀ kó má promote ẹ lọ ẹnìkan ní kó má ṣe tiẹ̀ bàbá wa Fẹ́mi Fálànà mo ní respect fún wọn tó pọ̀ nígbà táwọn sójà gbé àbúrò mi sometimes èkó mo pè wọn rẹ́dì láti bá mi ṣiṣẹ́ láì gba one penny mo ní utmost respect fún wọn bẹ̀rẹ̀ sáwọn náà ò lùsì kéèsì kankan rí ni kí ló dé tá à ń fún lára wa báyìí
Ani kájọ jókòó ẹ̀yin tẹ́ jẹ́ oníṣẹ̀ṣe ẹ pè àwọn olórí àwọn mùsùlùmí yìí. Kí ni ń dídálẹ̀ láàrin wa? Kí ló fa wàhálà tó báyìí gan-an? Bẹ́ẹ̀ bálẹ̀ gbàgbà ìtúláàsì ẹ̀rí gbàgbà ìtúláàsì jáde ọmọ yẹn ó lè jáde lọ́la, it's very possible. Gbogbo wa lájọ́ mọ̀ yẹn. Ẹ̀yin náà mọ àwọn alágbára, mùsùlùmí náà mọ àwọn alágbára. Bẹ́ẹ̀ bá fẹ́ kó jáde lọ́la yọ jáde, kì í sọ̀rọ̀ ogun, kò sí ogun tó lè gbé jáde bẹ́ẹ̀ wò. Kò sí ogun náà, kò sí ègbé tí ó gbé jáde. Bẹ́ẹ̀ tẹ́ ẹ bá fà bẹ́ẹ̀, ẹ rántí pé kéèsì ó continue lẹ́yìn ẹ̀. Bí kéèsì bá continue, bẹ́ẹ̀ bá lọ kóòtù bí ẹ̀mẹ́rin bí ẹ̀márùn-ún, majority yẹn ni ò ní fẹ́ lọ mọ́. Ọmọ yẹn nìkan ni ó padà kú bẹ́ẹ̀. Bí kéèsì bá kọjá ọdún kan yàn mélòó ló kù tí ọmọ tẹ̀lé lọ́mọ. Kí ló dé tá àjọ wá peace? Kí ló dé tá ẹ pé àwọn tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe Kwara State sí pàdé? Ẹ̀yin láṣojú wa, ẹ lọ bá àwọn mùsùlùmí tẹ̀jọ bẹ̀m̀bẹ̀ ẹsẹ̀ tú ọ̀rọ̀ yìí kẹ̀kàn wá fún alábọ̀. Ẹsẹ̀ tú ẹ̀ ní ìdí gbogbo ariwo yìí. Ọ̀rọ̀ yóò ṣẹ́tù láàrin ìṣẹ́jú kan sí kejì. Má bínú ní ọ̀parí ẹ̀. Ẹni wọ́n ti fẹ́ pọn bàbá rẹ̀ yóò máa lọ fọwọ́ rẹ̀ pọn ẹ̀jẹ̀ ni ìyẹn tán bẹ̀nu. Àmọ́ ká wá sọ pé àjọ máa fà lọ ní majority àwọn tó dẹ̀ ń pariwo lórí íńtánẹ́ẹ̀tì wallahi wọn ní nǹkan kan tí wọ́n ṣe lórí ẹ̀. Ẹ mọ̀ tó ń jẹ́ cyberbully, òfin cyberbully ni. Ok, mo bí lọ́ọ̀yà mi kan sáàn, mo bí léèrè. Mo ní tí kì í bá ṣe pé adájọ́ yẹn náà bá ṣe ń tó burú lóòótọ́. Báwo náà ṣe lè gbé èèyàn nìbàdàn tí wọ́n dẹ̀ gbé lọ sí Ìlọrin? That's very wrong. Ẹ jẹ́ ká dúró déédéé, ẹ jẹ́ sòdodo náà. Bàbá sàn wá rẹ́rìn. Ó ní sheik ṣẹ́ gbódodo, mo ní máa gbódodo. Ó ní tí ẹ jẹ́ fún ilé example kan tí ó yé yín. Tí wọ́n bá mú amúrọ̀bà kan ní Èkó, wọ́n wá trace ẹ̀ títí, ó ní accomplice kan ní Kwara. Ó ní tí wọ́n bá lọ mú ẹni tó wà ní Kwara yẹn, ibo ni wọ́n gbé lọ? Mo ní Lagos State ni. Ó dẹ̀ ti gbàgbé pé oníṣẹ̀ṣe kan òyà tó wà ní remind ibi tí wọ́n ti mọ́ accomplish ni ọmọkùnrin yìí jẹ́ fún. Mo ní bò ló ṣe jọra àwọn ẹ̀yin lọ́ọ̀yà mọ̀dé ẹ má mà dá yẹ́rù. Ó ní no. Ó ní ntọ́mọbìnrin yẹn ṣe tí wọ́n fi mú. Ó relate pẹ̀lú ntọ́mọkùnrin yìí náà ṣe. Wọ́n á gbé wá bí kóòtù tí wọ́n ti ṣe tọ́mọbìnrin yẹn náà ni. The only thing tó lè mú wọn mọ̀wé ní kéèsì yẹn tó bá jẹ́ pé wọ́n link ẹ̀ pọ̀. Tó jẹ́ pé ọ̀tọ̀ lọ̀ràn tí ọmọbìnrin yẹn dá, ọ̀tọ̀ lọ̀ràn tọ́mọbìnrin yẹn dá, justification wà fún pé ẹ lè dájọ́ rẹ̀ nílọrin. Bẹ̀tẹ̀ ẹni tí a kọ́kọ́ mú ìlú Ìlọrin yẹn ń gbé, ibẹ̀ ló ti dáràn, ibẹ̀ ni ẹ ti mú. Anybody tí a bá mú tẹ̀lé accomplish ni. Ọwọ́ mi bá jábọ́. Ẹni yẹn sọ fún mi níbẹ̀ ṣe kò yẹ kẹ́yìn tó mọ ẹni mùsùlùmí lẹ́yìn. Wáyé tẹ́yìn tó ń sọ̀rọ̀ bí ìgbà tẹ́ ń gbèjà, mo ní mi gbèjà. Èmi kàn try láti wà just ní pé kájọ wo síra wa pé ìlú Ìbàdàn sílùú Ìlọrin kò yẹ kó rí bẹ́ẹ̀. Ìkan pawọ́ pọ̀ wọ́n mọ́lé. Wọ́n mọ́lé, àwọn pawọ́ pọ̀ wọ́n máa gèèyàn. Yorùbá ẹ jẹ́ ká pawọ́ pọ̀ ká ronú kí a máa jẹ́ wàhálà ń bẹ̀bẹ̀. Kí a máa jẹ́ wàhálà ń bẹ̀bẹ̀. Kí a máa jẹ́ wàhálà ń bẹ̀bẹ̀ o. Kí a máa jẹ́ wàhálà ń bẹ̀bẹ̀. Kí a máa jẹ́ wàhálà ń bẹ̀bẹ̀. Ẹni ògo Ìlọrin, sàdánkátà ògo Ìlọrin, ibi tí sẹ́yìn kù sí ni kẹ́ ẹ ṣe. Kẹ́ẹ̀dẹ̀ fi sùúrù tó, tí wọ́n bá sọ fún yẹn pé ó ti tó ìjà tó ni. Bẹ́ẹ̀ bá ti rí àwọn tí wọ́n pàtàkì, tí wọ́n pè yín, ẹ dá wọn lóhùn. Ẹ jọ fúnra yín condition ni. Kọ́mọkùnrin yẹn ó lo oṣù 6 níbẹ̀ kó kó orí kankan bá yín. Kọ́mọkùnrin yẹn ó lo ọdún 4 níbẹ̀ kó mú orí kankan bá Islam. Ebe nìkan ló lóun ó pa ànábì tó dẹ̀ déwájú ànábì. Tó dẹ̀ ni mo túbá mi ò ṣe máa ànábì dẹ̀ ni ó máa lọ. Ó ní sọ yọ̀ọ̀dá mi ànábì ni mo yọ̀ọ̀dá rẹ̀ sẹ́ẹ̀ máa lọ. Ó padà lójú ẹsẹ̀ ó di mùsùlùmí ni. Ẹ já sàmójúkò fọkùnrin yìí tí on condition tí a bá ti náwó àlàáfíà. Sàmójúkúrò tí wọn bá náwó àlàáfíà èmi ò ní dá sí. Ẹjọ́ máa fà lọ, wọ́n sì máa dúró nílùú Ìbàdàn tèmi jẹ́ẹ́jẹ́. Àmọ́ tí wọn bá náwó àlàáfíà èmi náà ń bẹnu ẹni tí ó wà bẹ̀rẹ̀. Kì í ṣe nítorí ipò ọmọkùnrin yẹn jẹ́ lẹ́bọ̀. Kì í ṣe nítorí ipò sun Kùránì náà. Kùránì tó sun ná pépà ló sun ná.
inú ọkàn àwa mùsùlùmí inú ọpọlọ wa ni Kùránì ń gbé. Insult ni kéèyàn sun Kùránì náà insult tó ga ni tí mo dùn àwa mùsùlùmí bí egbò ojúgun amẹ́nìkan ti fẹ̀dí wa síta ẹni tó fẹ̀dí wa síta yẹn ni ẹ fi mú ẹ̀dán rin. Aláwọn ọmọ ní UK aníyàwó ní UK èmi náà ní físà UK ẹ̀yin náà ní físà UK ẹ̀yin ògo Ìlọrin ẹ já lọ lọ́ọ̀jì kéèsì yẹn ní UK àwọn ọmọ wa tí ń bẹ UK kán mú gbogbo fídíò yẹn kán mú jáde kán gbé lọ kóòtù ní UK pé lágbájá ń búlì dádì mi lágbájá ń búlì ọkọ mi ó kó nira bá ọ fẹ́ pa ẹ mọ yorùkọ tọkùnrin yẹn fún mi ni wàláì ó burú ju Taloloun lọ ×50 ọ̀ràn tó dá lórí Islam ó burú ju Taloloun lọ ×50 tí wọ́n bá ń pè Àjájú búnú Yusuf tí wọ́n bá ń pè Masihu Dajjal ọ̀kan nú ẹ̀ ní lòun náà ìyẹn ni ẹja sẹ́rí àwa mùsùlùmí tá a bá ti fáìtì àwọn sètáni àárín ara wa internally àwọn tí wọ́n fẹ́ bá wa jà láti ta ẹ̀rù ọba wọn ebe àwọn dìdìrín kan ní ẹ jáde tí wọ́n tún bú ẹ̀yin tẹ́ ìgbégbèsè yìí mórí kan tí ń sọ pé kọ́lá nàbí sallallahu alayhi wa sallam ànábì ọ̀sọ́rù yẹn o nǹkan tá nàbí sọ ṣé ó ní solúsàn kankan tí ó fà sọ̀rọ̀ yìí irú wọn ló yẹ kí ọlọ́pàá isba ò ti gbé ńlẹ̀ kan gbé ńlẹ̀ yányán ẹ̀yìn kan dáná àwọn kan túká irú wa dìndìnrín wo nìyẹn bẹ́ẹ̀ bá tiẹ̀ ṣẹra yín ní Islam ìgbà tẹ́ ń jagun lọ́wọ́ ẹ̀jọ́ ṣe bí ìgbà tó jẹ́ pọ̀ rẹ̀ nìyí báwọn kan ṣe ń dáná láwọn kan tó ń pa láàrin ẹ̀yin ọmọ mùsùlùmí náà ni ẹ wá lẹ́sẹ̀gùn ọ̀nà dàtẹ́ fi ṣẹ́gun àwọn tí wọ́n lọ gba ẹ̀sìn túláàsì wá mùsùlùmí wà ní àsìkò trial period nílẹ̀ Yorùbá Ọlọ́run dán wa wò lọ́wọ́ lásìkò yìí wala ya'lamanna alladhina sadaqu wala ya'lamanna as-sadiqin aw sabirin Ọlọ́run ló ń fẹ́ dá olódodo mọ̀ àwọn kan bẹ tí mọ́nì wọn ò tó àdánwò yìí lọ́lọ́run fi já wọn kúrò lára Islam àwọn tí mọ́nì wọn dúró déédéé ni wọ́n padà rẹ́yìn ogun yìí tí mọ́nì wọn dúró déédéé bẹ́ẹ̀ bá rí yàn tó torí tí ń ṣẹlẹ̀ tó ló ń kúrò ní Islam kì í ṣe mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rẹ́ ẹ̀ tó torí pò ń ṣẹ̀ torí pò ṣẹ̀ tó wá sáré darapọ̀ mọ́ta kì í sọ̀rẹ́ ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀tá lòun náà ó disguise tẹ́lẹ̀tẹ́lẹ̀ amẹ́yìn mùsùlùmí ẹ lọ tún orúkọ Islam ṣe o àwọn ọ̀dọ́ Islam ti bà orúkọ Islam jẹ́ o ẹ̀sìn alákatakítí ní ọmọ Islam mọ̀ nísìn ẹ̀sìn tí ò ní respect fàgbàlagbà ní ọmọ Islam mọ̀ nísìn ẹ̀sìn tí ń fara ní àwọn ẹlẹ́sìn míì ni wọ́n rò pé Islam jẹ́ nísìn àfi káwọ́ náà bá ṣe redeem image Islam àsìkò yìí la gbọ́dọ̀ máa fìfẹ́ hàn sáwọn Christian la gbọ́dọ̀ máa fìfẹ́ hàn sáwọn àwọn oníṣẹ̀ṣe ìfẹ́ la gbọ́dọ̀ fi hàn sí wọn tí wọ́n fi rí the true picture Islam tó ń kálukó máa sọ pé Ọlọ́run kò foríjì mi o a mọ̀ wípé ọ̀tọ̀ ní Islam ọ̀tọ̀ ní wà táwọn èèyàn yẹn ń wò bẹ́ẹ̀ àsìkò yìí náà gbogbo yìí náà tó jáde bẹ́ẹ̀ ṣe ń bú Kírísítẹ́nì lẹ́ ń fún wọn létí àwọn ẹlẹ́bọ no àti ada zamanu sukud ẹ dákẹ́ àdákẹ́ lásìkò yìí ẹ máa radiate beauty Islam tí wọ́n bá bu yẹn ẹ má dáhùn ẹ̀yẹn kan máa sọ àwọn tọ́rẹ wà lára Islam kan máa rí wọ́n máa ṣe bí ìgbà tí wọ́n ò rí very soon wọ́n ò realize pé tẹ́ ń wí yẹn òdodo ni ẹ ń bú ẹlẹ́bọ lásìkò yìí ẹ ń bú Christian lásìkò yìí tí wọ́n rẹ́dì láti dojú Islam dé mo ti sọ nínú wáàsí kan tó kọjá lọ mélòó ni ọmọ yẹn tí ó pé òun ò finish Islam ńlẹ̀ Yorùbá Salman Rushdie tó kọ ìwé tó wà voluminous bíi 16 volumes American government ló bá tẹ̀wé àwọn ní ọba pín ọba Islam jẹ́ rádaràdá rédèrèdè àwọn náà protect ẹ̀dùn ní àrò American government ṣé Islam tán l'Amẹ́ríkà ni ó tún pọ̀ sí ni kí ló dé tẹ̀yin fẹ́ torí ẹ̀sìn tẹ́ fẹ́ bá yí ọmọ ìyá yín jẹ́ níbo lẹ́tí ṣé kọ́kọ́rọ́ àlìjánà ti wà lọ́dọ̀ yín èmi ò ní kọ́kọ́rọ́ àlìjánà lọ́wọ́ yín tí mo bí ọba mi ó tò mí sí o bí wọ́n bá ti mọ bí Ọlọ́run ó tò wọ́n sí continue ẹjẹ́ àjọ lòfẹ́ láàrin ara wa kí la bá fífẹ́ ṣe tí ó dáa. Kí la bá fífẹ́ ṣe tí ó dáa, kí la bá fífẹ́ ṣe tí ó dáa o. Kí la bá fífẹ́ ṣe tí ó dáa, kí la bá fífẹ́ ṣe tí ó dáa. Kò sẹ́ni tí rẹ̀ á dùn kán máa bú bàbá ẹ̀. Bọ́mọ yẹn ṣe ń ṣe yẹn kò sẹ́ni tí rẹ̀ ó dùn o. Kán máa bú bàbá èèyàn kí wá ṣe é bú lásán.
odidi ìmáàmù Ọ̀fà ìlú ńlá nífa lẹ́yìn ọba ẹni tó kàn nìyẹn nílùú yẹn àwọn ọ̀rọ̀ tá a fi jọ máa ń ṣe àṣẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ táwọn bá sọ wípé Ọlọ́run kó paná Adébọrẹ́ ìwọ náà sọ pé kọ́lọ́run wọn paná ìsìláàmù rẹ̀ náà Ọlọ́run paná Adébọrẹ́ ṣe wá di tá à ń sọ wípé ọwọ́ mi bá ẹpọn ẹlẹ́nì ìwọ àgbàlagbà òpònú yìí torí ẹ̀ ti burú yìí ábà bẹ́ẹ̀ bá aláwò rẹ̀ kó lọ tí wọ́n bá jẹ lọ lórí mùsùlùmí wọ́n ń padà bọ̀ wá bẹ́ẹ̀ yín bàbá wọn nínú ṣẹ̀ṣẹ̀ wọ́n bọ̀ wá àtàkì tí wọ́n yẹ̀yẹ́ yín bẹ́ẹ̀ bá rí ọmọ tí bá ń rí àgbàlagbà afín tí ìsàgbà lé yín ẹbọ ọmọ yẹn wí ẹ̀rù ó bá kò ní jẹ́ kó lè ṣerú ẹ̀ mọ́ àgbàlagbà yẹn náà ò dẹ̀ ní bínú bẹ̀ẹ̀ ká wò pé wàhálà mùsùlùmí ti pọ̀ jù ẹbọn náà ń bú ẹ̀sìn ẹlẹ́sìn ẹ̀sìn làwọn ń bú àwọn òbú personality èyí tí ń bú personality náà mùsùlùmí ní ń gọ́ kiri yẹn ẹbọn ní lo sàárín kiri ní kọ́lọ́pàá kiri tí ó bá sí pé ìjọba bàjẹ́ mo fẹ́ torí ọ̀rọ̀ yìí gan lọ Aso Rock kí n lọ bẹ̀rẹ̀ pé ẹgbọ́n náà ṣé òfin ìlú yìí ti bàjẹ́ rí pé anybody ló lè lo sàárín ni láì dípò ìjọba mú láì ní anything ó sì lo sàárín ẹ bá mi tẹ like and love wọ́n ti ń flag ẹ bá mi tẹ like and love. ìlàbá fífẹ́ ṣe tí ó dá o ìlàbá fífẹ́ ṣe tí ó dá ìlàbá fífẹ́ ṣe tí ó dá. ìbàjẹ́ àmàlà àbújá mi ni wọ́n famara abambi bí nǹkan tá a rí bí sásí tó bá dé ẹ kí káàbọ̀ pọ̀ welcome mùsùlùmí ẹ jẹ́ ẹlẹ́bọ ó ṣe tiwọn ẹlẹ́bọ ẹ jẹ́ mùsùlùmí ó ṣe tiẹ̀ ẹ jẹ́ understand ara yín ni kò lè tó báyìí ariwo alọ lọrin àwọn náà lọ ṣe kínní wàhálà ni ó gbẹ̀yìn ẹ ilẹ̀ Yorùbá ní ìlú Ìlọrin ẹni tí bá ń sọ pé kì í ṣe ilẹ̀ Yorùbá ẹ máa wọ ilẹ̀ language tí wọ́n bá ń sọ nílùú kan náà fi ń determine tí wọ́n jẹ́ ìran Yorùbá ni bet látayébáyé làwọn ọ̀ràn míì ní ti ń jọba lórí wọn kò possible kẹ́yìn ó délé òní kò ní ẹyọ wọn kó ń bẹ̀ sófin Nàìjíríà ò sọ pé tí ẹ bá ti lo 15 years níbi kan ti jọmọ onílù ni mà tíjọ́ tí wọ́n ti ń jọba bọ̀ gbélú Ìlọrin mọ́ra pẹ̀lú fẹ̀kẹ́ fìfẹ́ hàn wọ́n kẹwọ́ náà bẹ́ẹ̀ ṣe mú Kwara State kúò ní Northern Zone kẹ dá padà sí South West Zone ṣe yẹn ẹ wá ń pariwo ajagun ni ìwọ tó ló jagun bí mo ṣe bí èèyàn nìkan níjọ́sí battalion mélòó ló ní tó fi ló bá jọba jagun so ní battalion so ní armor tank so lè tí wọ́n fi ń ju bọ́ǹbù ṣé gbogbo ẹ̀ lóní ẹ jẹ́ àrò dáadáa o kò necessary kíyàn bẹ̀rẹ̀ ìjà tẹ́yìn ò ní lè parí o ariwo change anything wisdom náà fi ń jagun ayé ẹ jẹ́ kọba àlù Ìlọrin ọmọ ẹ̀pẹ́ Yorùbá fẹ́ràn ẹ̀ ẹ jẹ́ káwọn ọmọ Ìlọrin ọmọ ẹ̀pẹ́ fẹ́ràn àwọn tó bá mọ̀ ẹ̀pẹ́ fẹ́ràn àwọn ló gbẹ̀yìn mara with ease let the Kwara State padà sí South West níwọ̀n àgbà tí wọ́n bá ti mọ̀ yìí pé kì í ṣe pé ẹ fẹ́ gbọba lọ́wọ́ àwọn ọba wo lẹ́ẹ̀ fi jẹ́ńbẹ̀ ń sìn tẹ́jẹ́ òní sùn sétí ọba sí Kwara State sílẹ̀ Yorùbá yòókù lè lì fún ṣé ń sọ fún wa pé ogun jà wọn ni ṣé ń sọ fún wa pé ọba àwọn ọ̀pẹ́sì àwọn ni sọba á kọ̀ǹpléènì páwọn aráàlú wọn rí òun fín ni ọba kí ló bá fífẹ́ ṣe tí ó dá kí ló bá fífẹ́ ṣe tí ó dá mùsùlùmí ayé mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ respect ẹ̀sìn àwọn míì ẹ lọ respect ẹ̀sìn ẹlẹ́sìn Christianity ẹ̀yin kọ́lẹ̀ ìdájọ́ ní kọ́kọ́rọ́ àlìjẹ́nà lọ́wọ́ ẹ fi wọ́n lẹ̀ lórí ẹ̀sìn wọn tí wọ́n ń sìn Ànábì bá wọn Kírísítẹ́nì gbé nílùú Mẹ̀dínà kò lé wọn dànù tíyín ti jẹ́ tẹ wá bí ní pé dandan gbogbo èèyàn lọ́gbọ́dọ̀ ẹ ń fa Bíbélì wọn ẹ ń fọ̀rọ̀ ẹnu fà ya ẹ ń yẹ̀yẹ́ gbogbo tí Kírísítẹ́nì ti gbé dání wọn sì bá yín jagun bóò ni wọn ò ṣe ní support oníṣẹ̀ṣẹ̀ ń jọ wàhálà bàdé ẹ ń lérò pẹ́pọ̀ ẹ mọ̀ pé wọ́n ti ń já population yín tán lọ ẹ fura ẹ lọ wòye churches tí ń bẹ nílùú kọ̀ọ̀kan níbi àkàtàkìtì náà lẹ́wà tẹ́ fi reduce population Islam débi tó reduce dé ní kẹ́ ẹ mọ́ correct ẹni tí bá ń ṣàṣejù nínú mùsùlùmí bẹ̀t kẹ́ ẹ má bá yé àwọn èèyàn jẹ́ ẹ lé ẹnìyàn kó ní Islam ẹ tún lé ẹlòmíì mo sọ̀rọ̀ kan jọ sí mo tọrọ àforíjìn lọ́wọ́ alájà Kaola ọ̀rọ̀ tá ń fàbọ̀ yìí kí Kaola ò jáde kó ń sùn kóòtù màá bọ̀ prosecute case ẹ̀ bọ́ọ̀ bá ní sanwó má san bọ́ọ̀ bá sì lóò ṣe case mọ́ àjọ wà nínú ọ̀rọ̀ yẹn ni òsì á ní ṣe case èèyàn bọ̀ ló kọjá tó bá ẹ lọ wo gbogbo ọ̀rọ̀ Kaola láyé ajá Kaola la ilaha illallah
ẹ dákun so possible kí àwọn ọmọ Aláàjà Kaola kan di governor lọ́la kí bàbá wọn wá lóhùn bọ̀ wá celebrate governorship ọmọ òun sọ́mọ ò ní rántí gbogbo tí arákùnrin yìí ti fẹ́nu sọ pàyà wọn. Kí ló lè sọ àwọn ọmọ ìyá àti bàbá wọn dọ̀rẹ́ padà náà? Ta ló gbé fídíò yẹn jáde? Ta ló pariwo ẹ̀? Ṣé ẹ lérò pé ẹ lè sọ̀rẹ́ sá? Àánú Ọlọ́run ló kù. Ọ̀dàlẹ̀ onílérú tán ọlọ́fẹ́ wọn lóbìnrin. Ìwọ lọ́gbọ́n tó bá ń. Ọ̀dàlẹ̀ ọ̀dàrin ẹbí rú tán ọwọ́ àṣetán ọlọ́mọ wọn ló kù tọ́fẹ̀. Ó sì rò pé dídìrín làwọn. Báwọn bá tiẹ̀ fún ọlọ́mọ wọn àwa yòókù ọ sọ fún wọn pé ẹ máa yọ̀ọ̀dá wa ládùúgbò yín àní kódà àní rìn kọjá ń bẹ̀. Ẹ dákun àwa mùsùlùmí oníṣẹ̀ṣe kì í ṣọ̀tá wa o. Ẹ rántí pé àtijọ́ mánéjì ara wa bọ̀ tipẹ́tipẹ́ o. Ìfẹ́ la fi jọ ń lò bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ já padà sífẹ́ yẹn. Kan máa sin tí wọ́n bá ń ṣẹ́gun bọ̀ tí wọ́n bá déwájú mọ́sálásí wọn palù. Ká máa lò fẹ́ yẹn lọ. Eléyìí tí ò bá tẹ́ wa lọ́rùn ni ká sọ pé èyí ni wá lára. Àdẹ̀jọ́ jókòó sọ ni kì í ṣe by force. Ìyá bàbá olóró sọdá aká aláboyún ó bímọ lọ́sàn-án gan kọ́mọ lè jáde dọ́sípítù. Ẹ̀yin náà rò ó ẹ jẹ́ àjọ gbé wo ọ̀dà bò láti ṣe ọ̀dà bàbá olóró ẹ ṣe báyìí ẹ̀dà ẹ̀já àwọn náà ṣe báyìí ẹ jẹ́ àjọ move àwọn shift ground ẹ̀yin náà shift ground. We will live in peace. But ká ní dandan láàfin stop gbogbo nǹkan fìtínà láàfin stop gbogbo nǹkan. Àwọn bàbá tí wọ́n bí wa ní Islam àwọn bàbá tí wọ́n bí wa nínú Islam wọ́n ṣe báyìí ní àfírí Islam kó jọdọ̀ ní àárọ̀ yìí. Àwọn ọmọ sọ fún mi pásíkò òun ti kọjá nítorí náà kí la bá fífẹ́ ṣe tí ó dá kí la bá fífẹ́ ṣe tí ó dá kí la bá fífẹ́ ṣe tí ó dá o kí la bá fífẹ́ ṣe tí ó dá kí la bá fífẹ́ ṣe tí ó dá. Àwọn èèyàn bú ọ̀kan lọ́mọ l'Amẹ́ríkà lórí ọ̀rọ̀ wàhálà kan jọ ń fà. Kí ló dé tèmi ò bú ọ̀kan lọ́mọ? Wàláhì tí ọba sí ọ̀kan lọ́mọ ni. Arákùnrin yẹn ọba pé àfáà mi ilẹ̀ Yorùbá ìbá máa ṣe ọ̀gá mi sàánà kún un láì ṣé máa kúnlẹ̀ ní àbí máa dìde. Alhadidu bil hadidi yufla irin ní ẹ fi gẹ̀rìn. Kọ́mọ sí ọ̀kan lọ́mọ kọ́mọ sí àfọ òní Kùránì kọ́mọ sí irú wọn báwọn kọ́mọ sí àní ìkáyé tó ń kálukú dìde láti daṣọ ìbò gbogbo àwọn bàbá yìí kò ní kù kankan mọ́ lára àwọn bàbá yìí. Báwọn wọ̀nyí náà bá níbi tán kù sí overlook ẹ̀ ní moment yẹn ni torí àwọn ni sójà tí wọ́n gbà wálẹ̀ lọ́wọ́ àjòkòrun tó wọ̀lú. Mo fẹ́ sáyé mo fẹ́ sáyé mo fẹ́ ṣe dúníyàn torí pé ó fẹ́ kọ́lé ó fẹ́ ra mọ́tò ó fẹ́ wọṣọ ìgbàlódé ó fẹ́ ṣe fanboy ó sọlẹ̀ Yorùbá dọ̀tá ara wa oníṣẹ̀ṣe dọ̀tá mùsùlùmí dọ̀tá Christian ìwọ nìkan náà ni. Mo fẹ́ kọ́lé mo fẹ́ sáyé mo fẹ́ ṣe dúníyàn ìwọ nìyẹn ayé nìyẹn kò sì máa ṣe lọ. Ìwọ nìyẹn ayé nìyẹn kò sì máa ṣe lọ. Ẹ̀yin ògo Ìlọrin èmi náà ara yín ni mí kódà bí yẹn sọ máa lọrin torí mo appreciate yín púpọ̀ mo appreciate ògo Ìlọrin. Bàbá ń Bàrígà tẹ́ ẹ ní yẹ nǹkan wọ́n jọ sí tẹ́ ẹ ní yọ̀ wọ̀ náà ẹ̀rí abẹ́rí. Àpọ̀wọ́pọ̀ kájọ corporate lèyàn fi jagun ayé. Ọmọlúwàbí 100% ni bàbá ń Bàrígà. Wàhálà tí bàbá ń Bàrígà ṣe lórí ọ̀rọ̀ ọmọkùnrin tí ń bẹ lu èbó yẹn kì í ṣe kékeré. Ó jagun ẹ̀sìn. Èyí tó dọ̀rẹ́ ẹ̀ lẹ́ni tí ń pé ẹnìkan fọ́n lówó tó ń fi ọlọ́yà káǹtì ẹ̀wò kó oyè mọ́ sẹ́ǹdì sí ọ. Nígbà ìjọ́njà. Torútorú ló pè mí tó jí mi lẹ̀. Àjọ ṣàìsùn ni táwọn ọmọ ń sùúrù pé àdánwò yìí wá nù yọ lọ́ngbò báyà. Kì í ṣerú mi ní wàá gbé ọmọ Sàìtánì sábẹ́ láyé tí ọba change àwa náà ò ní change. Bọ́bá tó fẹ́ jáde fún mi kọ́ lọ bẹ̀rẹ̀ sí drag mi. Gbogbo tó bá sọ nípa mi ẹ máa bá mi comment ẹ̀ síbẹ̀ pé yes àfa àti nílò òótọ́ ni tó sọ mí. Toró mọ̀ bí ṣe frame rọ́jọ́ tí ó dẹ̀ sọ tí ó jọ òdodo. Ọ̀tàn lójú yín àbí ọ̀tàn. Gbogbo ẹ̀yin tẹ́ lérò pé èèyàn rẹ̀ gbogbo yín ló fi wọ́lẹ̀ pátá. Èmi gan ló kọ́kọ́ fi wọ́lẹ̀. Ká tó wá sẹ́yìn tẹ́ ẹ̀kù bàbá ń Bàrígà ẹ̀mí rẹ̀ ogun láyé wọ́n láti tóbi àkúrà. Ẹ̀yin ògo Ìlọrin mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ẹ jẹ́ ká fi sùúrù kọ́rọ̀ yìí. Ta lọ́lọ́run kì í ṣe problem Islam o. Problem Islam ni mo ti sọ fún yín yẹn.
àtàwọn irú rẹ̀ tó tún kù nígboro tí wọ́n fẹnu yẹ̀yẹ́ Islam tí wọ́n fẹnu yẹ̀yẹ́ ẹ̀sìn ẹlẹ́sìn àwọn ni problem Islam ọmọ yẹn gangan kọ́ ni problem Islam tí wọ́n bá bẹ̀bẹ̀ tẹ́ ẹ bá jọ jókòó sọ̀rọ̀ ẹ release ẹ padà gbọ́ wínrínwínrín lẹ́nu ọmọ yẹn jọ ẹ bá dọ̀rẹ́ ẹ padà gbọ́ ẹni tẹ́ rò pé mùsùlùmí ni tó jẹ́ pò ní pè lẹ́yìn tí ń sọ fún pé má gbà ẹ fa Taloloun mọ́ra ẹ fà mọ́ra mùsùlùmí kò change orúkọ Islam tí ń jẹ́ ó lè dọ̀la kódà fà padà àìmọye babaláwo tí ń ṣe wáàsí àti wọnú ara wa mùsùlùmí ti wọnú ìṣẹ̀ṣe wọnú Islam mùsùlùmí ti wọnú Christianity wọnú Islam babaláwa tí mọ́ni wá pé nìkan láàjẹ́ mùsùlùmí tó 2 mílíọ̀nù nílẹ̀ Yorùbá kò ní sí population mọ́ mo fi ọba tó ní mi búra tí babaláwo kan bá wọ tàbí pásítọ̀ kan tó bá ní mo wá gbàgbára lọ́wọ́ òun kó jáde kó wí kó sọ tí mo wá gbà lọ́wọ́ ẹ̀ mi ò gbárí Kùránì mi dá mi lójú tẹ̀sùbá mi dá mi lójú Ọlọ́run fi àwẹ̀ rọ̀ mi lọ́rùn bí ìgbà tí mò ń fi ẹran jẹ kọ́ ni làwẹ̀ lọ́dọ̀ mi mo máa gbàwẹ̀ láì mọ iye ọjọ́ tára lé mi o ìyàwó mi gan lè mọ̀ pé mo ń gbàwẹ̀ tí ò ní nírísìn ju pé mo kàn fíìlì pé mo nídìí àti tó sọmọ lọ agbára tèmi ni kí n sáà máa gbàwẹ̀ mi ò nídìí agbára oníṣẹ̀ṣe bẹ́ẹ̀ agbára ń bẹ lọ́dọ̀ tiwọn náà o mi ò nídìí agbára Christianity bẹ́ẹ̀ agbára ń bẹ lọ́dọ̀ tiwọn náà fẹ́ni tó bá wọn ṣe ẹ̀sìn wọn ni wọ́n ń sìn èmi náà ń ṣẹ̀sìn mi mo sì fẹ́ràn àwọn ẹlẹ́sìn Christianity dópin bẹ́ẹ̀ náà mo fẹ́ràn àwọn oníṣẹ̀ṣe mo sọ fún bàbá takú ti Jésù nígbà wọ́n wá lé mi pé nígbà mo wà ní Christian nígbà tí mo wà ní primary school èmi tí wọ́n jọ máa lè mọ́mù èmi ni choir master kò sí orin church tí mi ò mọ̀ lórí kò sọ mí di Christian dè ní àárọ̀ yìí wọ́n ní kí n kọ̀ọ̀kan bẹ̀ ńjọ́ náà lọ́hùn wọ́n á ní ọ̀dà àwọn orin tá a fi máa yin Ọlọ́run nígbà tí a wà ní Roman Catholic tí mo lọ school níbẹ̀ all things bright and beautiful all things great and small all things wise and wonderful the Lord God made them all. Each little flower that open, each little bird that sing. He made their glowing color, he made their tiny wing. Ọ̀kan. Ọmọ akẹ́gbẹ̀rù ètò. Ẹ jẹ́ àforíjìra wa kájọ sọ̀rọ̀ ẹ́. Oníkì ẹ̀ má ṣe kà. Ọ̀rẹ́ wa lover of Prophet Muhammad, òun náà ń gbìyànjú. Yàyà Gàmbàrí kó dàbí fọmọdé bọ̀ sàdánkátà tiẹ̀ náà sójà ìsìláàmù nìwọ náà. Gbogbo yín bẹ́ẹ̀ Ọlọ́run san yín lẹ́san dáadáa. Ọmọ akẹ́gbẹ̀rù ètò. Ẹ ti dàbọ̀nú àpọ̀ ẹ jẹ́ k'Àlàáfíà ó jọba ẹ ti jagun fún Islam ẹ ti gbìyànjú ẹ wá síldi ìdá yín lásìkò yìí ẹ já mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ Taloloun ẹ má jẹ́ ká promoting tí ò sí promoting mọ́ ẹ já mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ ẹ̀ tí wọ́n bá invite wa ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ́ ẹ bá pe mí náà pé bó láti ṣe máa dá yín lóhùn a lè sọ ibi tọ́rọ̀ ọmọ ó lè jẹ́ pọ́mọ yẹn ní ó help mi lọ́la ó lè jẹ́ pọ̀ ní ó help ọmọ mi kì í ṣe ní ti ṣègùn o ní ti connection kò sí tí ò possible ọmọ akẹ́wùgbẹ̀rù ìtò mo ní kí ẹ má ṣe kà ọmọ wa tó náà ń kéwì tí fi ń dá wọn lóhùn ọkùnrin ni wọn náà mi ò rántí ó kọ rẹ̀ ó káre gbogbo yín ẹ ti dàbọ̀nú àkọ́ ẹ jẹ́ k'Àlàáfíà ó jọba ẹ jẹ́ ká tún orúkọ Islam ṣe kán lè rí the other side of Islam pé it is a beautiful religion ká fa ẹlẹ́sìn mo ti sọ bí wọ́n àti mi kan kọjá tó bá jẹ́ pé oníṣàngó ló lè tún mọ́tò mi ṣe ìbá àsokele mọ́rùn kí lọ́kàn mi màá gbé mọ́tò mi dọ́dọ̀ ẹ̀ bá mi ṣe ẹ̀sìn láàní ìjọsìn àjọ dá owó pọ̀ láàrin ara wa nítorí náà níparí ẹ bá wa ṣàforíjìn fún Taloloun káwọn oníṣẹ̀ṣe kan gbégbèsè àlàáfíà kẹ́yìn mùsùlùmí náà dá ọwọ́ àlàáfíà padà bàbá láàpẹ̀ ní kóòtù kan ní kése àjọ máa náwó fáwọn lọ́ọ̀yà ni o kò sí lọ́ọ̀yà tó encourage ẹ̀yin group méjèèjì pé ká ẹ dá dúró torí jẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ ni o mo ti rí lọ́ọ̀yà méjì tí wọ́n ti sọ fún mi pé àwọn rẹ́dì ẹ pè wá tó bá ti dógún kí n tó sọ fún ẹ pé kì í ṣe bí báwọn àìmọye lọ́ọ̀yà tí wọ́n máa tìyàn lu ná èèyàn lu ẹ̀wọ̀n tán straight báyìí lọ́ọ̀yà ó sì tó máa sọ pé òfin kan tó ń bẹ táàtún lò ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ jẹ́ á ṣe sùúrù ẹ jẹ́ mú nínú òwe yín kí n fi òwe yín ní o kẹ́ ẹ lè bá àgbà mí gbọ́ ni o ni mo fi fẹ́ lòwe yẹn káwọn àwọn ẹranko wọn tó sọ pé Akéwùgbà góòlù ti tún dọ̀rùn mìlà àmọ́ màá lò
ẹ̀yin lẹ máa ń pòwe wípé èèyàn gbọ́dọ̀ wà lé èèyàn ó kúrò lójú omi náà kó tó máa bú olúwẹ̀rí ẹjọ́ mà yóò kó nu problem tó bá kó nu problem kájọ wá jókòó sọ̀rọ̀ àlàáfíà àwọn tí wọn bá ti bu yín ẹ̀yin ó lè pọ́ǹtì ẹ̀ fáwa àwọn ó lè fígọ̀ wọn áùtì fún àwọn ẹlẹ́ àwọn kíní ọyẹ mú wọn àmọ́ kì í sàwọn bàbá wa tí wọ́n ń sọ̀rọ̀ pé irú bàbá Muyideen Bello tí wọ́n lọ Ọ̀yọ́ àwọn Ọ̀yọ́ Mèsì sọ pé kò sí tọ́kàn wọn bí ọ̀rọ̀ yẹn àwọn ò bínú ọ̀rẹ́ àwọn ni bàbá Muyideen Bello ẹ wo bọ́mọ yẹn ṣe túwìsì ẹ̀wọ̀n ń tọ́ lọ fàyọ̀ ń bẹ̀ ẹ̀wọ̀n ń tọ́ lọ fàyọ̀ ń bẹ̀ ọwọ́ pé bàbá sọ pé tífà ò bá mú yẹn yín náà gbọ́dọ̀ mú yẹn ni ẹ wo bó ṣe gbé ọ̀rọ̀ yẹn èmi gangan bá ọmọ yẹn sọ̀rọ̀ tó bá jáde máa bá sọ òdodo ọ̀rọ̀ pé kó calm down ayé ò le tó báyìí tí wọn bá ń pariwo ẹ you are hero ha fúngbà díẹ̀ ni ẹnìkan ìbáyàn torí bọ̀ mo ṣe wá sí kan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ẹ lọ gbọ́ mo ní ẹ̀wọ̀n rùn nímú ẹ̀wọ̀n irun ní I said it 2 weeks ago tí n jẹ́ tí mo pélé yọ ṣẹlẹ̀ Ọlọ́run bá mi tú ọlẹ́ níbi tó kóra rẹ sí yìí o bọ́ bá sì jáde ńbẹ̀ wàá padà wàá ṣe rere wọlá àti tóbi Al-Qur'an ẹni fẹ́ ra lé ẹ bá lè ṣe Kajo Gbaye gold dòwò pọ̀ anílẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá thousands of acres káàkiri ilẹ̀ Yorùbá along Lagos Ibadan expressway along Ibadan Ìṣẹ́yìn road buy one get one free oríṣiríṣi ilẹ̀ la ní àwọn táà fi ń ṣe business táà fi tẹnu wá fi gba òdodo nìyẹn bákan náà ẹni fẹ́ lọ àràfà rọrùn ẹ tẹ̀lé lè ṣe Kajo Gbaye gold àràfà wa dùn pọ̀ à ń lọ umura maulud ní October a dẹ̀ ń lọ umura December ní December 26 méjèèjì ẹ tẹ̀lé wa lọ ẹ gbádùn umura yín dọ̀bà ẹ sì sanwó fún àjì 2024 Ọlọ́run ṣe nírọ̀rùn fún wa ẹni ń wọ́pọ̀ ẹni ń wáyà májèra kalẹ̀ text message tàbí kó lo WhatsApp number 0057818180 bákan náà ẹ mọ́ ọmọ yín wálé ẹ̀kọ́ wa Royal Group of School adẹ̀tún nílé kéwú tó dáa àwọn ọmọ náà lálùbáríkà ẹ bá mi kí ọ̀rẹ́ mi tí ń bẹ ní Italy arábìnrin yẹn kí n pèrè ní olóòsà ẹ bá ń kí dáadáa o ọ̀kan mo tó sọ lálẹ́ yóò tún rí tọ́pìkì bíi mẹ́jọ yọ ń bẹ̀ báyìí Kajo Gbaye góòlù tí ìfún èèyàn ní fi ń sowó láìsí bá mi bẹ̀ my sister á padà dọ̀rẹ́ ni continue tó jáde tó wí mí màá tún kí ọ ni á padà dọ̀rẹ́ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin.